pásítọ̀ tí Iyami kó wa lọ ọbẹ̀ lọ wẹ̀ nígbà tá a kéré ó bá mi lájọṣepọ̀ tó bá mi ní kò já mi ní àbálé o ìgbà tó débi àbálé mi ló sọ pé ìyá mi ló rán òun láti ṣe nǹkan tóun ṣe pé ṣùgbọ́n òun ò ní já àbálé mi láti ìgbà náà ni mo ti kò mógun kan bí mo tún ṣe wá bá yí láti ìgbà tèmi ti wà lọ́mọge tí mo fi wọlé ọkọ ó tún ran ọkọ mi o kọ́mọ Nàìjíríà dákun kan gbà mí káyé tú mi lẹ̀ tọmọtọkọ o torójú ara yìí náà lọ́mọ tí mo bí gbà wálé ayé láti ìgbà tí mo sì ti bímọ náà wọ́n ń bùn lásọ ni àrà sọ̀rà fún. òun ló sì kẹrin tó jó èmi mo sì karùn a sì jọ wẹ̀wẹ̀ yẹn ló gbé lágẹ̀lú inú gbé wọn ti ní awẹ́wẹ̀ yẹn wọ́n sì gbé kíní bottle water àti ọṣẹ àti kẹ̀kẹ́ wọ́n fi lé alọ́wọ́ kọ̀ọ̀kan inú gbó náà láti ti wẹ̀ níjọ́ náà láti wẹ̀wẹ̀ yẹn tó ń kálukú sì darí lọ sí ilé a sì jọ wẹ̀wẹ̀ yẹn àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ àtàwọn àbúrò rẹ̀ lájọ wẹ̀wẹ̀ mí náà wẹ̀ àsùjọ darí lọ inú ilé ní bá ṣe wẹ̀wẹ̀ yẹn tán ló ń kálukú ó sì ti pé bí 13 years ago sí àsìkò yìí kó tó jáde ìwé mẹ́wàá kó tó ṣe freedom kó tó kọ́ṣẹ́. mọ̀rẹ́ o ẹ̀yin èèyàn Nafisat kẹ́gbàjarè wá sọ́dọ̀ Alhaji Oriyomi Hamzat wípé màmá òun ní í ṣe òun o bẹ́ẹ̀ ni ó ní pé kò wá kí n ṣe pé ó ń ṣe òun nìkan àtòun àtọkọ òun ní í ṣe papọ̀ o ó ní gbogbo ṣé àwọn ó ti dojúrú pátápátá bẹ́ẹ̀ ni nǹkan kan ò yí àwọn mọ́ ó ní gbogbo lé méjèèjì tó ní pátápátá ló ti lù tàǹgbàǹjo o bẹ́ẹ̀ ni mọ́tò tuntun ń lò náà ó tún ti tà òun náà ó ti tà á lọ́pọ̀ ẹ̀yin èèyàn kí ló ń ṣẹlẹ̀ gangan kí ló dé ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí o kẹtún wá fetí gbéyàwó ọ̀rọ̀ ṣe rí ìyá Nafisat yìí ìbejì ni wọ́n Kẹ́hìndé lòun tiẹ̀ Táíwò rẹ̀ gan ti wá Alhaji lọ́dọ̀ Alhaji báyìí wípé òun náà ní tún wà nídìí ọ̀rọ̀ òun pòun náà ló tún wà nídìí ọ̀rọ̀ òun irú orin wo là á kọ sí gbẹ̀dú eléyìí báyìí nítorí Ọlọ́run ẹ̀yin èèyàn àní ẹ súnmọ́ bí sẹ́ẹ̀ kẹtún wá fetí gbéyàwó ọ̀rọ̀ bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tó kù tí màmá yìí bí kalẹ̀ àwọn ò sọ wípé ìyá wọn ń ṣe àwọn ń tọ̀ wọn o ó ṣe wá jẹ́ pé Nafisat nìkan àtọkọ rẹ̀ àti ìbejì màmá yìí ni wọ́n ń ṣe ẹ wò ẹ gbọ́ orin wìnrìn lónìí kódà Nafisat tún sọ wípé pásítọ̀ kan bá òun sùn o pé ó ń gbìyànjú láti jábàálẹ̀ òun bó o lè ṣe jó o tọ́ sí pásítọ̀ yìí náà wá sórí ètò kódà ẹni tó jẹ́ ìbejì màmá Nafisat òun náà wá àtọkọ Nafisat àti Nafisat gbogbo wọn pátápátá ni wọ́n wá gbẹ́nu sí máikrófóònù o lágídígbò ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹtún wá fetí gbéyàwó ọ̀rọ̀ torí pé kíni eléyìí ó gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ láì dé ìnàpẹnu ó yá ẹ̀ ń sọ níbẹ̀. ẹ kálẹ́ gbogbo ọmọ Nàìjíríà. ẹ sọ̀rọ̀ sókè kọ́ ọmọ Nàìjíríà yẹn gbọ́ yín dáadáa. ẹ kálẹ́ Alhaji Oriyomi ẹ kálẹ́ gbogbo ọmọ Nàìjíríà. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti wá àti tó gbé yín lórí ètò Kókórò Alátẹ. Nafisat lórúkọ mi ní tó gbé mi lórí ètò Kókórò Alátẹ ni pé pásítọ̀ tí Iyami kó wa lọ ọbẹ̀ lọ wẹ̀ nígbà tá a kéré ó bá mi lájọṣepọ̀ tó bá mi ní kò já mi ní àbálé o ìgbà tó débi àbálé mi ló sọ pé ìyá mi ló rán òun láti ṣe nǹkan tóun ṣe pé ṣùgbọ́n òun ò ní já àbálé mi láti ìgbà náà ni mo ti kò mógun kọ́lọ̀ kó bá ń ṣẹ́gun ayé mi o mo mọ̀ pé mo ti tẹ ọ̀dọ̀ Alhaji Oriyomi báyìí ọmọ Nàìjíríà káyé kan tú mi lẹ̀ kan jẹ́ rógò mi lò tọmọtọkọ bí mo tún ṣe wá bá yí láti ìgbà tèmi ti wà lọ́mọge tí mo fi wọlé ọkọ ó tún ran ọkọ mi o kọ́mọ Nàìjíríà dákun kan gbà mí káyé tú mi lẹ̀ tọmọtọkọ o torójú ara yìí náà lọ́mọ tí mo bí gbà wálé ayé láti ìgbà tí mo sì ti bímọ náà wọ́n ń bùn lásọ ni àrà sọ̀rà fún kọ́mọ Nàìjíríà kó dákun kan tú mi lẹ̀ ọkọ tí mo fẹ́ náà bí ó ṣe ti fẹ́ mi báyìí gbogbo sẹ́ẹ̀tì rẹ̀ ó dàrú gbogbo ohun tó ní ló ti tà tán àwọn sùn ní báyìí o kọ́mọ Nàìjíríà dákun kan gbàánú kan ṣàánú mi o wọ́n ti ní pé sébì ní ti wá rí tù sílẹ̀ mo nígbà ń bá dọ́dọ́ Alhaji Oriyomi gbogbo ọmọ Nàìjíríà náà fọwọ́sowọ́pọ̀ ìnẹ́bí ìnara ìnẹ́ tó lè gbà mí o kọ́lọ́n kan tú mi lẹ̀ o nírọ̀rùn àtèmi àtọkọ àtọmọ mi o ìmẹ́ni kankan wọn rí mọ́ o kọ́sà ti fàyè mi àtọkọ àtọmọ mi lẹ̀ ni o ẹ dákun tí mo bá wà nù ìtúsílẹ̀ náà ni o. ta ló mú yín lọ bẹ̀. ìyá tó bí mi lọ́mọ ló mú wa lọ wẹ̀wẹ̀ yẹn nínú gbó lágẹ̀lú ni lọ́rẹ̀ méjì. ìyá yín yẹn kọ́. àwọn náà wà lórí ìjókòó ìsà. ẹ kálẹ́ mọ́. ẹ kálẹ́ o Alhaji Oriyomi iléeṣẹ́ yìí ò ní bàjẹ́ o àmín kò ní jóná o àmín ẹ mọ̀ máa ṣe ni o àmín ẹni sì wí o àmín. tó lóòótọ́ mo mú ọmọ mi lọ wẹ̀ nígbà tí èmi àti bàbá wọn
tí ìjà ń bẹ láàrin wa tá a di pàtì. mo fẹ́ kẹ́ súnmọ́ kí ní díẹ̀ sí. mo wá wò wípé ìjà tí ń bẹ láàrin mi àti bàbá wọn ogun tó ja bàbá kó má ja ọmọ ni mo fi gbìyànjú ààbò lọ mo sì rí pásítọ̀ yẹn èmi àti pásítọ̀ àwọn 4 ni mo kó lọ sí ọ̀dọ̀ pásítọ̀ yẹn pẹ̀lú èmi náà a jẹ́ 5 ìgbà tá a sì débẹ̀ ní tilẹ̀ ń tọ́nà ìmọ̀ báyá nǹkan kan míì tún ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà o àwa 5 àwọn 4 àwọn 2 àwọn 3 lọkùnrin òun ló sì 4 tó jóbe èmi mo sì 5 a sì jọ wẹ̀wẹ̀ yẹn ní Gbogbo lágẹ̀dú inú igbó wọn ti ní awẹ́wẹ̀ yẹn wọ́n sì gbé omi kíní bottle water àti ọṣẹ àti kẹ̀kẹ́ wọ́n fi lé alọ́wọ́ kọ̀ọ̀kan inú igbó náà la sì ti wẹ̀ níjọ́ náà la sì wẹ̀wẹ̀ yẹn tó ń kálukú sì darí lọ sí ilé a sì jọ wẹ̀wẹ̀ yẹn àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ àtàwọn àbúrò rẹ̀ la jọ wẹ̀wẹ̀ mí náà wẹ̀ a sì jọ darí lọ inú ilé ní bá a ṣe wẹ̀wẹ̀ yẹn tán ló ń kálukú ó sì ti pé bí 13 years ago sí àsìkò yìí kó tó jáde ìwé 10 kó tó ṣe freedom kó tó kọsẹ̀ gbogbo àwọn ọmọ Nàìjíríà tí bá ń gbọ́ mi wọ́n dá mi mọ̀ wọ́n rí mi lórí ètò lálẹ́ yìí o. kò sì bá yín sọ nǹkan kan. kò sì bá mi sọ nǹkan kan. rí n tí padà gbọ́ lẹ́yìn rẹ̀ ni pé ìrìn àjò rẹ̀ ó gùn Alhaji ìrìn àjò ọmọ yìí ó gùn nítorí ọ̀dọ̀ ẹlẹ́à ló gbé tó ti lọ kọ́ṣẹ́ nọ́ọ̀sì àti kẹ́míìsì ló kọ́ ọ̀dọ̀ ẹlẹ́à ló sì ti kọ́ mo sọ pé báyà nǹkan kan ṣe rí fún mi láàrin ọdún 5 tó lọ́dọ̀ ẹlẹ́à tó fi kọ́ṣẹ́ tó sì ṣe freedom tó gbàyọ̀ǹda ó sì lóun fẹ́ lọ school mo tún rán ní kíní kò mú kíní wáyẹ́ẹ̀kì rẹ̀ nígbà náà mo fi ní ọ̀dà nígbà tó ti mú báyà kí n ṣe freedom fún kí n ṣe ra ọjà ní ṣọ́ọ̀bù kó mọ̀ tajà rẹ̀ ó sì ń tajà nǹkan kan ò sì sẹ́rí wọn sọ fún mi pé báyà nǹkan kan tiẹ̀ mọ́ mọ́ mi ní ìṣẹ́jú kan sí kejì rí nígbà tó sì ṣe freedom tán wọ́n bá rajà ní ṣọ́ọ̀bù ẹlẹ́yà ó mọ̀ gbọ́ mi lálẹ́ yìí wọ́n sì rajà ní ṣọ́ọ̀bù rẹ̀ míkà kan mo tún mú lọ tá a tún lọ fẹ́ra nǹkan àtẹ sínú ṣọ́ọ̀bù rẹ̀ nǹkan kan ò mú láàrin ọdún 2 ló fi ṣẹlẹ̀ ayé rẹ̀ tó fi sí ṣọ́ọ̀bù tí nǹkan kan ò fi mu àwọn ẹ̀gbọ́n rẹ̀ náà sì ni wọ́n ń bẹ nǹkan kan ò mú wọn táàjọ gbẹgbẹ yẹn nǹkan kan ò mọ anybody nǹkan kan ò ṣe wọn ọmọ Nàìjíríà ò gbà mí o ọmọ mi tún ṣe gbé mi wá sí orí afẹ́fẹ́ for your information mo gbọ́ nínú gbájúńjọ náà ló bá ní for your information tí mo gbọ́ ni pé bẹ́ẹ̀ ọkọ rẹ̀ tiẹ̀ ti múra nítorí wọn láwọn ṣe process kan wọ́n gba 100,000 lọ́wọ́ mi pé àwọn ṣe process táwọn fẹ́ travel ọkọ rẹ̀ òun náà ló gbà lọ́wọ́ mi ìmọ̀ bí tán láwọn lọ for your information mo gbọ́ nínú gbájí níjọ́ náà lọ́ bá sọ for your information mo bá ní alhamdulilayi lọ́ bá ní ẹgbẹ́ kọyín lórí yọmi mo níbi sí mi láì báyìí ṣe pè wá sí Oriyomi Agidigbo wọ́n ní kí n wá mo wá ńgbà mo débẹ̀ mo kẹjọ́ mo rò fún wọn wọ́n bá ní kí n pe pásítọ̀ wá pásítọ̀ náà sì wà nígbà náà ó ti tóṣù kan ní ìsìn tá a ti ń fa ọ̀rọ̀ tá a ti rí ibi wọlé sí ọ̀dọ̀ ọmọ Nàìjíríà pásítọ̀ sì wà pásítọ̀ náà sọ títẹnu rẹ̀ wọ́n sì ní kí ni n tó fẹ́ káwọn ṣe fún lábẹ́ aṣọ lákọ́kọ́ lọ bàbá rẹ̀ náà bẹ́ẹ̀ gbà náà bàbá rẹ̀ ní kan bá wa yanjú rẹ̀ ni wọ́n sì gbọ́ ọmọ mi lé orí afẹ́fẹ́ ìlò òun ń bọ̀ o lásìgbà náà bá a ṣe kò sínú táǹpọ̀ yìí lónìí pò yìí lọ́la òní ló pọ̀ṣù kankan tó ráyè wọ orí afẹ́fẹ́ o kọ́mọ Nàìjíríà gbà mí o. It's all right. Ẹ ṣeun. Àwọn ẹ̀gbọ́n rẹ̀ tó kù nǹkan. wọ́n wà. Wọ́n dẹ̀ wà dáadáa. bẹ́ẹ̀ ni àbúrò rẹ̀ tí mo bí lé gan ó wà ó ń bẹ́ ń ta kò sí nǹkan kan tó mẹ́ni kankan nǹkan kò sẹ́ni kankan. Ọdún kelòó ní ìtẹ́lẹ̀ ẹjọ́ wẹ̀wẹ́ odò yẹn. yóò ti kú tó 13 years sísìn. 13 years. 13 years sásìkò yìí ẹ gbà mí. Irú ọmọ wo ni tẹ́lẹ̀? Ibi kò ní ọmọ kankan nínú kò ní ọmọ kankan kódà láti ìgbà mo ti bí ìgbà tí mo bí nígbà mo bí ní 2000 gẹ́gẹ́ níjọ́ 2000 ni mo bí mo sì bí láago 12 alẹ́ lóru kíkejì ọmọ tó jáde aago 5 dájí ní kejì ọmọ tó jáde aago 5 dájí tí kejì ọmọ sì bóde ní mi ì mọ nǹkan kan mọ́ aago 1 ọ̀sán ọjọ́ kejì ni mo tó lajú sáyé
dókítà tó gbẹ̀bí fún mi ńgbà náà ó ń bẹ dì sí o láti ìgbà náà tí mo sì ti ń kópa tí mò ń kó yan ọwọ́ kan yìí ni o gbogbo bí mo ti ń tajà mo lè sọ pé kẹ́hìndé bẹ̀ wọ́n mọ̀ gbọ́ mi lálẹ́ yìí ládégbà yìí. ṣe bẹ́ẹ̀ ní dáàdì wọn pé wọ́n ẹjọ́ wá ni. níjọ́ tí wọ́n mú mi wá sí Oríyọmí ìní àjọ wa. bóun ló ti wá jọ̀wọ́ kan. mo ti kọ́ dádì wọn lẹ̀. ok mo ti kọ́ dádì wọn lẹ̀ wọ́n kàn jọ ìwà ni mo ti kọ́ dádì wọn lẹ̀. ok kò sí nǹkan kan tó sì mú nǹkan kódà kò gbóná àárọ̀ dalẹ́ rí ọ̀dọ̀ ẹlẹ́yà tó sì gbé ọdún 5 ló fi kọ́sẹ́ ẹlẹ́yà náà máa gbọ́ mi lálẹ́ yìí kò sẹ́yà ni wọ́n kò gbóná àárọ̀ dalẹ́ rí. ọmọ dáadáa dẹ ni. ọmọ dáadáa ni. ìgbà wo ni ok it's alright. wọ́n tọ́ ọmọ ọdún mélòó báyìí. 2000 mo bí. àlejò sí ni 25 years báyìí ọdún kẹlò ní ìtò wọlé ọkọ. ọdún kò ìpọ́dún 3 báyìí tó wọlé ọkọ. sọ́kọ rẹ wà ń bí. bẹ́ẹ̀ ni sà. honda ok ìwọ lọkọ rẹ báwo ni kálẹ̀ pẹ̀lẹ́ kí ni orúkọ yín mà sá. mo rí pé ọjọ́ bíi pàfà ni. àfa fèkì. àfa fèkì màá sẹ́yìn lẹ fún ẹ̀yin lẹ fọmọ fún. ìfọmọ fún. ṣé dáàdì ẹ̀ lọ fọmọ fún. dáàdì ẹ̀ kọ́ ló fọmọ fún. bóò ló ṣe wá dọ́kọ ẹ̀. olórí tó fẹ́ ó mú tó sì wá mú wá bá wa. ẹ dẹ̀ fọwọ́ sí i. a sì fọwọ́ sí i. ok ẹ ti fọmọ fún nìyẹn ẹ ti fọmọ fún nìyẹn. ìgbà tí wọ́n fẹ́ wẹ̀wẹ̀ odò yẹn ṣé wọ́n mú yín bọ́ síbi ìwé kọ̀ọ̀kan olùkọ́ irúwẹ̀ ni. wọ́n bu omi sínú ike bọ́tù wọ́n fi omi sínú ike bọ́tù fẹ́ ní kọ̀ọ̀kan bí kan ya omi sí mímọ́ wọ́n sì fún wa pẹ̀lú kẹ̀kẹ́ èmi náà wẹ̀ mo sọ̀rọ̀ abiyamọ lọ́ni o. no ẹ tí ì sẹ́ńtì ọ̀dà bó lẹ ṣe wẹ̀. àwẹ̀ ní inú igbó lágẹ̀lú inú igbó kan bẹ́ẹ̀ ní lágẹ̀lú bẹ́ẹ̀ dì sìn náà tí wọn bá ti kọ́lé sí i nígbà náà ibẹ̀ láti wẹ̀. ṣé pásítọ̀ yẹn ló ń wẹ̀ yín kọ̀ọ̀kan. wọn ò wẹ̀ wá kọ̀ọ̀kan o wọ́n fi kẹ̀kẹ́ lé alọ́wọ́ kọ̀ọ̀kan báyìí lẹ̀ tó ń kálukú lọ wẹ̀. the same time ní kálukú bọ́ sínú igbó. ló ń kálukú bọ́ inú igbó inú igbó yẹn sì ní kì í ṣe pé báyà a lọ jùjùjù sínà síra wa bí kígbó wà ní ibi bọ̀dá mi dúró sí kí ọmọ kan dúró báyìí kígbó kan wà níbi kọ́ ọmọ kan dúró báyìí bá a ṣe wẹ̀wẹ̀. bí kálukú ṣe ń domi orí ẹ̀ ń gbọ́. bẹ́ẹ̀ ni bàbá mi Alhaji. ok táìmù yẹn tẹ́ ẹ̀ ń lọ wẹ̀ yẹn bo ni pásítọ̀ wa. nígbà wọn fa kẹ̀kẹ́ yẹn tán ibi inú skul Lágẹ̀lú yẹn ibẹ̀ wọn dúró sí fún wa. ìgbà tí kálukú wá wẹ̀ tán ẹ lọ bá ń bẹ̀. a sì pàdé bẹ́ẹ̀ ni. ẹ sì jọ pàdé pẹ̀lú ọmọ yìí náà. pẹ̀lú àṣẹ Ọlọ́run a jọ pàdé ni kò sì sọ nǹkan kan fún mi látọdún 13 àfìgbà tí ń gbọ́ information. o fẹ́ sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni sà pásítọ̀ yẹn inú igbó tí a ti lọ wẹ̀ yẹn èmi ni wọ́n dúró tì tí wọ́n fi ń bá mi ní nǹkan pọ̀ wọ́n dẹ̀ ń kúrò ńbẹ̀ náà wọ́n lọ yí àwọn tó kù náà wò kò bọ̀ síta lọ sínú Lágẹ̀lú kankan bá a ṣe wẹ̀ tán náà ló kó wa jáde òun náà ló mọ̀nà òun náà ló mú wa jáde inú igbó tá a wà tá a fi bọ́ sí ojú gbangba lọ́jọ́ náà sà Ọlọ́run ló sì mí yè mo ti gbàgbé ọ̀rọ̀ yẹn náà àdúà lèmi jẹ tí mo fi débì lónìí sà torí wọn fẹ́ kó ṣeé ṣe láti dórí ètò rárá a invite pastor yẹn lẹ́yìn ìgbà tí wọ́n kọ́kọ́ wá yẹn kò wá àbúrò mi ló lọ dígì rẹ̀ tó fi wá bì lálẹ́ sà inú òtútù ní èmi ìyá ọkọ mi dádì mi àtàwọn ẹ̀gbọ́n ọkọ mi ẹ̀gbọ́n dádì mi méjì àtàwọn ẹ̀gbọ́n ọkọ àtàbúrò ọkọ mi méjì àti Táíwò tiwọn lásùnú òtútù mọ́júmọ́ níbí níjọ́ Wednesday. nígbà tí pásítọ̀ wà. nígbà tí pásítọ̀ wà. pásítọ̀ dà ẹ̀yin ni pásítọ̀. it's alright. ọmọ Nàìjíríà ó ti ń kẹnu. ó ti ń kẹnu nígbà tí pásítọ̀ ń bá ọ ní nǹkan pọ̀ tí ó sì jẹ́ pé gbogbo yín lẹ́jọ́ wà nù gbó lẹ́ẹ̀kan náà sí èsì pé wọ́n ló dá lọ pé àwọn yòókù wà nù chọ́ọ̀chì o pásítọ̀ wà mọ́ ẹ lọ ó kì í gbé rárá ni. dádì wọ́n sọ pé kí n má pariwo pé torí iṣẹ́ tí ìyá mi rán mi àwọn ọkùnrin ló dẹ́kù lẹ́yìn mi èmi nìkan náà lobìnrin tí wọ́n bí gbà náà kan tó ṣẹ̀ṣẹ̀ bí rondo tí wọ́n bí síbòmí yẹn èmi nìkan náà lobìnrin wọn nígbà náà sà. pé iṣẹ́ tí ìyá rẹ̀ rán wọn. bẹ́ẹ̀ ni làwọn ń jẹ́ fún ọ. bẹ́ẹ̀ ni sà
bí wọ́n ṣe sọ fún mi nìyẹn. o dẹ̀ bí ìyá rẹ̀ ń gbẹ kú ń bẹ pé iṣẹ́ wo lè ran pásítọ̀ sí ní mi. tilẹ̀ ń tọ́lọ́run àti ibi tí mo wà tí èèyàn ò pè jẹ́rìí rọ́ṣà ìgbà tí mo délé mo sọ fún wọn in tí wọ́n sọ fún mi ni wípé ṣó ṣe é in tí mo gbọ́ ọmọ last létí mi di ìgbà tí mo rántí ọ̀rọ̀ ìpadà ní sá. ṣé so ṣe. bẹ́ẹ̀ ni sá. ọmọ nàìjíríà ìgbà mi o kò sọ nǹkan kan fún mi o lẹ́yìn ìfọ̀yọ̀ information tí mo gbọ́ nù gbági ibi mo sì ti gbọ́ gan mo ń ra nǹkan lọ́wọ́ nù gbági èmi mo gbọ́ sẹ́yìn ọba ti yé kọ́rọ̀ tó sì tún di ìfọ̀yọ̀ information bàbá rẹ̀ ló pè mí wọ́n ní ọ̀rọ̀ ń bẹ sẹ́yìn ọba ti yé pé ọ̀rọ̀ jẹ̀bi àtàrà ìnàfí mo ní ẹ̀ sànù bá èmi àtọmọ mi parí ìjà èmi àti ẹ̀ àjà kò wù kó wá ọmọ ará gbági gan ọmọ gbọ́ mi báyìí. kọ́rọ̀ tó di fọyọ́ information sà kí n tó má rí rárá kí n tó kùn lé wọn àwọn àáfà kan bẹ́nu lé wọn lára àáfà tí wọ́n gbé wọnú ilé ńgbà náà àáfà Kẹ́hìndé tán bá ń gbé tó lálẹ́ wọ́n mọ̀ gbọ́ àáfà yẹn jẹ́ kó yé mi ó lọ́nu ilé alúà ọjọ́ 3 lọ́dọ̀ wọn gbà náà èmi àti ẹ̀ náà la sì tún jọ close lájọ mọ́ sọ̀rọ̀ bó ṣe wá sọ fún mi ó ní Nàfí òun nífẹ̀ẹ́ rẹ pẹ̀lú bó ṣe mọ́ wùwà o pé o gbọ́dọ̀ di ọdún yìí ò gbọ́dọ̀ bọ́ kó lẹ̀ nínú ilé ọ̀dọ̀ ìyá o pé dùgbẹ̀dùgbẹ̀ kan mí lókè tó fẹ́ já nígbà náà táàfà yẹn sọ fún mi èmi náà bá tún gbàdúrà wọ́n sì fi hàn mí lójú oorun pé òótọ́ ni o pé wọ́n lè sọ ohun tí wọ́n rí ni ó jẹ́ kó sọ bẹ́ẹ̀ ó dà kò pẹ́ rẹ̀ ni wọ́n ní lọ mọ́kọ wálé pé dandan mo ti tó nọ́kọ bí mo ṣe tún bọ́lọ̀ ṣe mo tún ṣàdúrà mo ṣàṣọ fún àfa Kẹ́hìndé ẹjẹ́ àjọ ṣàdúrà pé tèmi bá ń ṣàdúrà pé kí n rọ́kọ àwọn ń ṣàdúrà pé àwọn fẹ́ lọ sáfíìsì nígbà náà so èmi sì ń ṣe cooperative kan cooperative mo wá ti promise wọn pé táwọn náà ń ṣe iṣẹ́ tíṣà mọ́ ládùúgbò àjọmọ̀ ìdówó bẹ̀ pé tèmi náà bá ti rí ọ̀nà ọkọ rere tó jọkọ tèmi pé kò sí wàhálà pé mi náà yá wọn ní owó òun tán bá sì ti wọ sáfíìsì wọn náà máa fún àwọn ní àwọn owó kọ̀ọ̀kan náà táwọn fi mọ rí dá padà pé àyọ oṣù kan lẹ̀ ń bẹ̀. nígbà tí a bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà lọ́lọ́run tí olóríire ọkọ sí mi sà ni mo fẹ́ ọkọ ni mo sàmú lọlé ìjọ tí mo mọ́kọ lọlé lọ bá wọn ọjọ́ kejì àìsàn sí wọn. èmi ò ṣàìsàn Ọlọ́run ní jẹ́ ṣàìsàn ara mi dá o. abẹ́rẹ́ nìdájì iṣẹ́ mi sáà ní tẹ́lẹ̀ sọ pé mo kọ́ náà nù. ara mi dá o èmi ò ṣàìsàn o. ọmọ Nàìjíríà sẹ́kọ̀ ń gbé gbà mí o. bí mo ṣe mọ́kọ délé ọjọ́ kejìlá àìsàn ṣe wọ́n tí wọ́n fẹ́ lè lọ sí ṣọ́ọ̀bù ṣùgbọ́n ọ̀wọ́ ọ̀rọ̀ lẹ́yìn ìyá mi tún gbọ́nra nù pé wọ́n jẹ́ nǹkan gbẹ̀yìn mi ó tún bọ́ ọ̀tà láti ìgbà náà ti ń sáré ọmọkùnrin yìí Ọlọ́run ni ò pa Ọlọ́run ló fòun sáńgẹ́lì tèmi torí èmi náà fẹ́ pa gbogbo ọ̀fà tí wọ́n ń ta ara ọmọkùnrin ní wọ̀ tí mo ṣe ń gbọ́ lọ́tún lọ́sì wọ́n ní ìyá rẹ̀ ìwọ ló fẹ́ lò ìwọ ló fẹ́ lò lọ́rọ̀ yẹn fi débì sà ni mo fi ní ọ̀rọ̀ òun ṣe sọ lábí aṣọ àfi tí n bá débì ní tòótù. ṣùgbọ́n ọkọ rẹ̀ tó sọ náà wà níbí dìde náà yọkọ rẹ̀ ó jókòó náà pásítọ̀ náà sì wà níbí ibi tí ọba sì ti sílẹ̀ láti jiyàn jàkadì. bó ṣe wá fún mi lábẹ́rẹ́ àṣà ó máa fún mi lábẹ́rẹ́ pàtó àyà mo toast ẹ̀ wípé kájọ máa fẹ́ra wa ó ní pé ok ó ṣáà ó agree ṣẹ́gbà tó ó agree mo wí pé relationship mi àti ọ̀pọ̀ kò tí ì pọ̀ṣẹ́ méjì. mímọ́ mi ìhun ní kóhùn mọ́kọ wá ìjọ yẹn dẹ̀ ní a lọ sí ó mú mi lọ sí ṣọ́ọ̀bù wọn ìyẹn ní ìyànà àgbàlá mo pe ẹni tí ó ní kí ó mọ́kọ wá kí lè mọ̀ pé ọkọ gidi lèmi náà mo níṣẹ́ lọ́wọ́ mo ra provision mo ra everything ilẹ̀kùn a lọ síbẹ̀ pàtí mo débẹ̀ wọ́n welcome mi mo sọ everything fún wọn wọ́n ní okay ní kò sí problem pé ká máa jọ bá eré àníyàn lọ pé ìjọ wo ni a máa ṣe introduction kankan mo ní a sì ṣẹ̀ṣẹ̀ jọ mọ́ra náà kò tí ì pẹ́ pé ká sì máa wo ojú rẹ̀ wọ́n sì ní pé ká ṣàtìtì ṣe ń tá bá fẹ́ ṣe ní ṣá lèmi ṣe kúrò ńbẹ̀ ní ìjọ yẹn ìgbà tí mo wá sí kúrò ńbẹ̀ ọmọ wọn sọ fún mi ó ṣáà wá sọ́dọ̀ mi kò fẹ́ lọ mọ́ ó gbà kí ló dé tí o fẹ́ lọ mọ́ ó ṣáà tún fagídí lọ
mo feelings ẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀ lítà padà tó wá sí shop ó ní nǹkan kan báyìí ló ṣẹlẹ̀ èmi náà mọ àáfà tó ń sọ yẹn àáfà yẹn ló wá pè lọ́jọ́ wá bá mi sọ̀rọ̀ wọ́n rò pé wẹ́ ìgbà tí mọ́mí ẹ̀ náà kú ti mọ̀ mí tó jẹ́ ní kó mọ́kọ wá ní tí a bá máa ṣe náà ni a bá máa ṣe bọ̀ jẹ́ ká sì ó dàn díẹ̀ náà ìjọ kẹta ló ní mọ́mí ó ní kí mọ́mí òun pásítọ̀ ẹ̀ máa bọ̀ ó ní mọ́mí òun ní pé kí n wá mọ́mí ẹ̀ ṣáà mú mi lọ sólúwo ọ̀dọ̀ ìyá kan ìyá yẹn jẹ́ ìyàwó òle so ìgbẹ́ yẹn ni ìyá rẹ̀ ti sọ pé òun ò fẹ́ kí ọmọ òun kó ní orogún o tó bá lórogún àwọn máa wọ̀ ọ́ gidi mọ́ mi lọ́wọ́ gidi tó yẹ wípé ọ̀tá mi máa rí kinní kan tí ó pè lówó mo ní òkè mi náà ò ṣe ẹni tí máa ń kóbìnrin tí ó bá ti jẹ́ tíwẹ̀ bá ti jẹ́ wà tó mọ́ mi lára so aṣàṣebá yẹn á lọ kí wọ́n fẹ́ fà ọ́ ní sà ìgbà yẹn mo wà òkè àwọn iṣẹ́ tí mo ti ń ṣe ní DJ tí mo ní mò ń ṣe ní dísẹ̀ngọ́fù ni kì í ṣe pé bóyá èmi mo máa tún gbin flower àwọn ọmọọṣẹ́ mi mo máa ń produce ọ̀dà èmi lélẹ́yìí àwọn fọ́tò yẹn nìyí fọ́tò John iṣẹ́ téèyàn sáà ń ṣe yóò prove ẹ̀ iṣẹ́ tí mo ń ṣe fọ́tò ìgbà tí no a ti ṣe wedding ní ìsìn kájọ yá ni ẹ mọ̀ bí mo ti ya fọ́tò eléyìí ni gbogbo ọmọ Nàìjíríà mọ̀ mi rollers DJ rollers lóògùn dísẹ̀ngọ́fù rollers paint mo ẹni sùúrù ẹjọ rollers paint mo ní kó lówó kí ló kàn yín pẹ̀lú yẹn ibi bíbá yìí mo ti wá sanwó second payment ilé tí mo rà tí gbé bó wà òkè tí mo ń ṣe olórí burúkú èèyàn wọ́n ti sọ mí jẹ́ni tí ń wọ̀ sún Alhaji ilé kejì tí mò ń gbé ilé alákọ̀ọ́kọ́ mo tà mí ní tẹ̀sán pé máa ta lé yẹn ṣùgbọ́n tí gbèsè bá ti wọnú ayé èèyàn tẹ́lẹ̀ bá ti gbé tí ọ̀rẹ́ kéèyàn gbé ẹ̀yin ọmọ Nàìjíríà èèyàn ọmọ tà nǹkan kíní ilé kejì lóògùn dípẹ́ ní káàdì àwọn local àwọn association landlord association lélẹ́yìí kì í ṣe pé báyà yí pé mò ń para àwọn arógùn dípẹ́ gbogbo àtàwọn àdìsẹ́ngọ́fù gbogbo wọn ló mọ̀ mí lórí 2000 ni mo dé bẹ̀ yẹn jíjà látò mo wà òkè gan ìgbà tí mo wà òkè Alhaji mo mú ilé babaláwo tí ìyá yìí mú mi lọ tí ò mú mi lọ tí mi mọ̀ ó tó mẹ́fà tí n bá ti parọ́ mọ́ yín kí tí mò ń wá gbèsè ayé mi kí n mọ̀ rí tí n bá dẹ̀ parọ́ mọ́ yín kí n sóyún kí n dé lóyìnbó kí n débi gíga tọ́lọ́ fẹ́ mú mi dé àti kékeré mo ti rán zùwé sọmọ olówó mo dẹ̀ rán zù mo dẹ̀ ṣẹlà mo ń ṣẹlà ìgbà tí wọ́n jẹ́jà mi kó gan nígbà COVID-19 nígbà casness tí wọ́n jẹ́jà mi kó gan kò wọ́ọ̀sì fún mi tó báyìí ìdádì Alhaji mo ń wọ́sùn kí ni gbogbo àwọn ọmọ tí mo kọ́ńsẹ́ gbogbo wọn àwọn tí wọ́n mọ̀ mí mọ́fẹ́ lè mọ ọkọ bẹ́yà pé àwọn ọmọ pè àbí pé tẹ bá fi nọ́mbà síta tí mo wà ókè mo dẹ̀ fọ́ alákọ̀ọ́kọ́ gbèsè mo kọ́kọ́ san lórí ọmọ yìí níbi tí mo mọ̀ pé mo ti wọ wàhálà nù láyé mi mo kọ́kọ́ san wọ́n lọ́wọ́ jẹ́ wọ wàhálà mo kọ́kọ́ san gbèsè 78,000 naira sẹ́yìn lẹ́ fún mi ni tí mo fi sanwó gbèsè fọmọ yín àbẹ́mọ̀ ìyẹn ni cooperative tó lóhùn kó fàáfà mo dẹ̀ san gbogbo gbèsè yẹn mo san 150,000 kò tí gbé sí ìbúrò tí pọ̀ sẹ́ mẹ́rin àṣẹ wẹ́dì tán náà wá disgrace mi ní fáàmù mi torí àdúró fáàmù mọ́ a lọ gbalé fún lẹ́rùn mo sá sanwó yẹn a tún lọ mo dẹ̀ máa ń gbaṣẹ́ ńláńlá ni àwọn èèyàn ńláńlá mo máa ń bá ṣiṣẹ́ ní DSS quarters alẹ́ sí lọ́yẹ̀ ní ṣọ́ọ̀bù mi wà tí mo ń ṣe paint mo tún máa ń gbin flower àkóbọ̀ ní flower yẹn tí mo gbin lè wà lọ́mọláyọ̀ mo máa ń ṣiṣẹ́ gidi ní ìwé iṣẹ́ olórí burúkú ìwé tẹ́ ẹ̀ ṣe jọ ni mọ́ gbogbo àwọn ọmọ Nàìjíríà máa wò mí mo máa ń ṣiṣẹ́ ni mo wá sọ pé alẹ́ sí lọ́yẹ̀ yẹn ọjọ́ ìyá mọ́ ọjọ́ ò lọ mo fún mo ṣe pé bàbá kan lólógún ẹrú tí wọ́n mú mi lọ bàbá mo wà ní ṣọ́ọ̀bù ní ìsìn ìmọ̀ta iṣẹ́ tẹ́lẹ̀ fẹ́ ṣe fún mi mo pa bíi 40,000 sí 100,000 lẹ́gbàá lọ́wọ́ mi bàbá yẹn lọ́kọ́ sáyé 75,000 sí mi nígbà tí mo ní ìpọ́njú ti dé ṣọ́ọ̀bù ṣe ti lọ ilé tó tóbi ní DSS quarters ìfẹ́ dárúkọ àwọn èèyàn lórí kínní ni ní DSS quarters ilé tó tóbi jù bẹ́ẹ̀ èmi tí mo pín tiẹ̀ ní. ẹ má dárúkọ yàn. dúró ná àwọn òbí tiẹ̀ ń kọ́. wọ́n wà bàbá mi ti kú ìyá mi ti kú ṣùgbọ́n àwọn àǹtí mi wà àti ẹ̀gbọ́n mi àwọn wà. nígbà tí ìyàwó tó kọ́kọ́ fẹ́ tí ìyá rẹ̀ wá mú ọ lọ ilé ológun ilé aláwo ilé wòlíì mẹ́fà. ẹlẹ́kẹrin ẹ wà ń bẹ̀. ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ nígbà tí ìyàwó ìyá rẹ̀ mú ọ káàkiri kí ta ló wá sọ fún. ẹ ṣé bá mi ẹ ní kó sọ́wọ́ lágbára Ọlọ́run àwọn ọmọ yín kan kò ní kó sọ́wọ́. ṣé rí ibi tí mo ti kọ́kọ́ mọ̀ pé ibi tí wọ́n nígbà alọ́kọ́ lọ sí olúwo lọ́dọ̀ obìnrin yẹn tá a ti lọ sólúwo yẹn ibẹ̀ yẹn ni tá a ti lọ tí wọ́n ti fún wa ní kinní yẹn pé ká fi pa ara ká fi pa orí nípa sísá ìlànà nàfisat
so ní àtìgbà yẹn ní Iyemi ò ti sí pé wípé ńgbà tí ìyá ìbá pè mí pé kí iṣẹ́ mi lè bá tún grow káyé mi lè bá tún grow kọ́nà mi lè bá tún lọ ní tí mo kàn gbọ́ létí mi nìyẹn so mi ò wá mọ nǹkan tí mo ṣe mo wá ṣe gangan mi kì í ní sùúrù. sẹ́mi wà lábí àbí. bẹ́ẹ̀ ni sà mi kì í ní sùúrù rárá gangan mi ti pọ̀ jù ní sàmọ́ ṣe gangan ni so tàfi sáré ṣe wedding sọ fáwọn àwọn àǹtí mi ó kù wedding kù ọ̀sẹ̀ kan ni mo ṣẹ̀ṣẹ̀ lọ sọ fún wọn so ìrìnàjò mi ò yé mi gan mọ́. tókò tó ṣe wedding náà ti mú ẹ káàkiri. kí n tó ṣe wedding kí n tó ṣe wedding ni láti kọ́kọ́ lọ nígbà tí wọ́n ní kí n wá tí wọ́n pè mí pé kí n wá kọ́ ọmọkọ wá ìjọ́ kejì náà ni pé ká wá ní wá bá wọn ní shop ìjọ́ kejì yẹn ọ̀rẹ́ ìyá yìí ara wọn ò yá náà fi ló lọ tajà ló lọ tọ́jú wọn so ìjọ́ kẹta náà ni pé ká wá ní ọ̀dọ̀ woman yẹn. ọ̀dọ̀ woman yẹn. Olúwo ni ọ̀dọ̀ woman yẹn pàṣẹ wa lọ sọ́dọ̀ woman yẹn ní nǹkan kò wá yé mi mọ́. ok Ọlọ́run ti ń ṣàánú ẹ tẹ́lẹ̀ kó tó pàdé obìnrin. bẹ́ẹ̀ ni sà. ìyàwó mélòó ló ti fẹ́ kó tó pàdé. ìyàwó méjì ni sà. sáwọn méjèèjì wà nílé ńgbà tó fẹ́. ìgbà tí mo fẹ́ ibi fáàmù mi mo wà wọn sì pẹ̀lú mi bẹ̀. ẹ sáà kọra yín. àkọ́ra wa. àwọn méjèèjì tó kù yẹn àwọn ń kọ́ báyìí. ìkan France mo ti fẹ́ so because ìgbà oríṣẹ́ rẹ̀ ló ṣe padà sí France ìkejì Èkó lóhùn wà tó ti ń ṣiṣẹ́ torí pé ó wà lẹ́kọ̀ọ́ báwo lobìnrin ó ṣe wà lẹ́kọ̀ọ́ tí ó mọ wá sí Ìbàdàn wá sí Èkó tí ò ní wà pẹ̀lú ọkọ ni nọ́ọ̀sì sọ pé ìwọ nọ́ọ̀sì wàá mọ tọ́jú mi tó ń lọ tí ń bọ̀ yìí kò ní kan ṣe ni gbọ́dọ̀ lọ káwọn ọmọ mi ní boarding school torí boarding school làwọn ọmọ mi wà ọ̀dọ̀ ẹ̀ náà ti lọ́ máa ra nǹkan òun náà dẹ̀ rí àwọn ọmọ mi. ó yé mi ohun tí mò ń bí ẹ ó ti ń yé mi torí pé àwọn ìyàwó méjèèjì ò sí pẹ̀lú ẹ̀ torí ẹlòmíì lè máa wò pé àwọn ṣekúṣe ni ó ṣe bó la ọmọ ọdún mélòó ni tó ń fẹ́ yàwó méjì fẹ́ mẹ́ta èyí tó fẹ́ ní France ó padà sí France bó ló ṣe tọ́jú ẹ̀ sí bí tó mú padà sí France sọ tọ́jú ẹ̀ ni. mo tọ́jú ẹ̀ sá. kí ló dé tó wá padà France. n tó ṣe padà sí France ni pé ó school. France ni àbí Faransé. Scandinavie France. France ti ọ̀dọ̀ wa ń bì àbí Paris. no France. France ẹsẹ̀ kúkú. bẹ́ẹ̀ni France ti. ok so ló ṣe padà síbẹ̀ sá. tàwọn France àwọn ọkọ̀ àkúrú padà síbẹ̀. ẹ kálẹ̀. ẹ káalẹ́ sà. yes sir. dókítà ẹ káalẹ́. yes sir. ẹ ní ṣíṣe. àmín. àwọn Yorùbá ní ẹni tí ó bá ní lórúkọ tí ó bá ní lórí jẹ́. kò ní gbé bá a ṣe dáa. láyé iṣẹ́ yín ò ní bàjẹ́. àmín. ìgbà tí ó ti ń da ẹni rí ìjákulẹ̀. àmín. ẹni tẹ̀sùn ó gbé dìde láti fa yín lulẹ̀ láti bà yín láyé jẹ́ wọn ò ní rántí yín láéláé. àmín. bọ́lọ̀ ń ṣe pé màá wá sí iléeṣẹ́ Àgídìgbò gangan ni ẹ mọ̀ pé ẹ̀yin a máa ya bàtà nìkan pé bó ń ṣe fẹ́. ní ọjọ́ 13 oṣù kẹjọ yìí wọ́n pè mí lórí fóònù pé wọ́n fẹ́ rí mi mo gba fóònù ni ìgbà tí mo gba phone call mo ní ta ni wọ́n ní láti iléeṣẹ́ Àgídìgbò wọ́n ní kí n wá ọ̀túnla yẹn jẹ́ Friday mo ní mò ń bọ̀ mo sì dé mo wá tó bá jẹ́ pé màmá retí sọ́mọ̀ ni màmá retí ìwé ṣùgbọ́n nítorí pé wọ́n ní àwọn ọmọ pé ń wà ní gbọ́dọ̀ mọ́ wà torí pé òun pè ní Ṣọlá mo bá yẹn wá. ìgbà tí Alhaji àtàwọn Alhaja méjì tí wọ́n jẹ́ mediator tí wọ́n jókòó tí wọ́n ń fọ̀rọ̀ wá lẹ́nu wọ́n ní ṣe mo mọ ọmọbìnrin mo ní mi mọ́ bọ̀ nígbà mo ti rí mọ̀mọ́ rẹ̀ tí mo ti rí ẹ̀gbọ́n àbúrò rẹ̀ gangan mi tí ẹ̀ mọ̀ ẹ̀ dá mọ̀mọ́ wọ́n wá ní ìgbà wo ni màmá ẹ̀ wá sọ́dọ̀ mi rí mo ní mo ti mọ̀ wọ́n ti pẹ́ ṣùgbọ́n bí ẹ̀ẹ̀mejì mo rí wọn lẹ́yìn ìgbà tí wọ́n márì mo ní ọdún 2013 wọ́n mú àwọn ọmọ 4 wádọ̀ mi ṣùgbọ́n ṣáájú kí wọ́n tó mú wọn wá àwọn ní àkọ́kọ́ wá wọ́n wá sọ pé kí n bá wọn fi àdúrà ran àwọn ọmọ àwọn lọ́wọ́ mo wá ní tó bá dijọ́ 4 òní kí wọ́n wá màá ti lè gbà mọ́ gbàdúrà fún wọn tán màá ti lè prepare tí mo fẹ́ prepare fún gbogbo wọn nígbà sì di bí ijọ́ 3 sí ijọ́ 4 wọ́n wá mo kó wọn lọ sínú àti mọ̀mọ́ wọn àti kan ọmọ tó tiẹ̀ èmi ò tiẹ̀ rántí mọ́ láti bí ọdún 13 ọmọ tó dàgbà òun ló rántí pé bí scenario yẹn ṣe wà rí pé
ẹ kó omi fáwọn 5 ẹ gbé fún ọ̀kọ̀ọ̀kan àwọn ta lọ́wọ́ ẹ̀yìn màmá àwọn gan ọ̀wẹ́ àwọn ṣùgbọ́n wọ́n ṣe mọ́nítọ́rìn gbogbo wọn bí wọ́n ṣe ń wẹ̀ ṣùgbọ́n gbọ́n wà tí wọ́n parí ìwẹ̀ yẹn wọ́n kó wọn wá ẹ̀kúnlẹ̀ ẹ̀gbàdúrà mo gbàdúrà fún wọn sì lọ láti ìgbàun àtẹ̀gbọ́n o àtàbúrò o mi rí wọn mọ́ ṣùgbọ́n mọ̀mọ́ wọn ìgbà tí tó di 2020 wọ́n introduce alájà kan sí mi alájà yẹn wá lórí travel òrùbó ní lady landlord wọn so wọ́n wá sọ́dọ̀ mi mo ṣe ní tí mo lè ṣe fún wọn kí wọ́n tó travel mi rí wọn láti 2020 yẹn èèyàn màmá ọmọ tí ó ń sọ̀rọ̀ yìí rírí tí ń tàn wá rí wọn ò ní bí mo ṣe rí wọn ní on the 13 oṣù yìí at on the 15 tí mo rí wọn jọ Friday tí a fi wá ń sọ pé bye kódà mo mú wáìfù mi wá njọ ní Friday tí a ní ká wá mo mú wá pé mo fẹ́ lọ mọ kí ni ó ṣẹlẹ̀ tí a fi ń pè mí ní Agidigbo ṣùgbọ́n inú mi dùn fún àwọn tí wọ́n jẹ́ mediators wọ́n ń béèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan pé ẹ̀yin mélòó gan lẹ lọ mo ní mo rántí pé àwọn 4 ìyá wọn ló sì 5 wọ́n wá sàtún fi ọ̀rọ̀ yẹn béèrè kí o fi sọ pé rọ́ṣà ni wọ́n sì gbá báyìí wọ́n kàn sáà rẹ́rìn pé ó ń ṣe literature ni ó ń ṣe drama so èmi ò rí kódà ń dán mọ̀ ṣùgbọ́n àbúrò rẹ̀ ń bẹ́ ń ta òun gangan lè jẹ́rìí pé dádì ṣe bí ìwẹ̀ tẹ́ kó gbogbo àwa mẹ́rẹ̀ẹ̀rin lọ. ẹ bá pa àbúrò rẹ̀ yẹn wá any other person tó bá wọ̀ ń bẹ̀ lọ́jọ́ yẹn tó bá wọn ta ẹ bá ń pè wọn wá. ṣé bẹ́ẹ̀ mo ní náà ni arántí gbogbo wa náà ni ẹ ṣe nǹkan báyìí fún dọ́dọ̀ àwọn nǹkan kan mọ́sákàn wò ni. ó lò nìkan lóbìnrin. mi dọ́dọ̀ anybody wọn ọmọ yẹn gan àtẹ̀gbẹ́ bóyá ẹ̀gbọ́n tí wọ́n jọ wá gan àwọn 3 sáà ni mo rántí 2013 àwọn 3 mo rántí àwọn 4 ni a wá ìyá wọn ló sì 5 so ọkàn ìyá lẹ́nu yìí ṣe wá ń pé nítorí ẹ̀ kọ́kọ́ sọ gan tó ń fi ń change ní ìsinmi pé ẹ̀yin lẹ di fúláhùn ẹ̀yin lẹ jábàlẹ̀ òun. èmi ò sọ bẹ́ẹ̀ o àwọn tó wà lórí tébù náà sọ. àwọn ọ̀sọ́ nítorí ọ̀sọ́ ni wọ́n ń sọ̀rọ̀ lé lórí. àwọn. it's all right bàbá ẹ má sọ̀rọ̀ sí i. so ọ̀sẹ̀ wa ń sọ oríṣiríṣi wọ́n bá ń sùn ṣùgbọ́n pé o ti rí pé àwọn ìbéèrè kan ó ń gbé ṣubú tí wọ́n pé nígbà yẹn kí ni sáìn tí ṣé pé kò rọrùn kí wọ́n máa bá ọ ṣe àwọn gan tán jẹ́ married women wọ́n sàn fi ìbéèrè wọn fi ń pò ní fún pọ̀ bó ṣe wá tún wá change ọ̀rọ̀ lálẹ́ yìí ó yè mí lẹ́nu ṣùgbọ́n nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ ní alẹ́ ní ọjọ́ Friday on 15 yẹn ni pé àwọn wòlíì sọ pé àwọn wòlíì kan aláàfáà wọ́n sọ pé ẹni ó lọ ṣiṣẹ́ fún yín wọ́n ti fi ọṣẹ tí wọ́n lò wọ́n ti fi gba ògo yín wọ́n ti fi ìjà àbálẹ̀ rẹ wọ́n ti fi gba ògo ọkàn sáà rẹ̀ rìn so kò jù báyìí mi ò rí sí jù bá ń lọ gbogbo mi ò sì ṣe iṣẹ́ bí ń tèmi. mọ̀ bọ̀ ìwọ ò mọ nǹkan kan pa ilé. bẹ́ẹ̀ni sà mo mọ ẹni tí sà. ìwọ ò mọ nǹkan kan o ò lè sọ pé bàbá ẹ ni o ò dẹ̀ lè sọ pé àwọn kan. mi lè sọ ní tí mo kàn mọ̀ bẹ́ẹ̀ ni sà ìjọ tó ọmọbìnrin yìí rántí a lọ sí ilé àáfà kẹ́ńdáyé wọn torí ìbejì ni ìyá rẹ̀ a wá lọ sí ilé wọn nígbà tí nǹkan le gidi a wá lọ bẹ̀ bóyá wọ́n ṣe lè fún wa ní nǹkan ká fi jẹun bá ṣe wá débẹ̀ wá ní àáfà dẹ̀ ni ọkọ àwọn wípé ká lọ bá wọn kán bá wa ṣe prayer ṣe rí ní tilẹ̀ ń tọ́lọ́run inú ilé ibi tá a fà yẹn ọ́fíìsì wọn tá a wọ̀ báyìí tá a ṣe ń sọ̀rọ̀ tá a fà yẹn wá ní pé ká má wọ̀ọ́rì wípé ká wá ní ìjọba ìpá àwọn máa ṣe àdúrà àwọn tó gbé àfà yẹn àwọn tó gbéṣẹ́ yẹn fún èkejì àwọn náà wípé káwọn jọ ṣe àdúrà papọ̀
pẹ̀lú torí kéèsì wa yìí bó ṣe le tó báyìí tá a ṣe ń sunkún níjọ́ yẹn kò sí nǹkan kan mọ́ àwọn mọ̀lúù mẹ́fà tí mo tún lọ́wọ́ àmàdúgùrì wọ́n tún ti kú mo ta mọ́tò mi kò sí nǹkan kan mọ́ mo jìyà kíní báyìí àárín kíní àfààyàn wa pt wa ó fún wa ní àfààyàn fún wa 500 níjọ́ yẹn wọ́n ní ká padà wá wàtá wa máa padà lọ ó ní kíní lágbára o ó le gan o ṣe rí bẹ́sẹ̀ sọ pé ó le gan ó lágbára ní tilẹ̀ tọ́lọ́run téyè pé jẹ́rìí rọ́ wọ́n ní pé àfààyàn ní pé kémi àti ẹ̀ àti táyé wọn wípé ká má rí ìyá wọn fódìdí 6 months wọ́n wá ní àbí kí náà fi sat kó mọ́ lọ sí ilé ìyá rẹ̀ pé tó bá dẹ̀ lọ sí ilé ìyá rẹ̀ wípé ìyẹn ò ní kí solution wáyé wípé tí wọ́n fẹ́ gan ni pé kó mọ̀ bọ̀ wá sílé àwọn padà mo wá ní káyọ̀ máa jí pé tí mo ṣàrò náà pé ìgbà tí nǹkan wà lọ́wọ́ mi mo mú mi káàkiri ìgbà tí ò wá sí nǹkan mọ́ ẹ wá gbógun pé kó lé ọkọ pé olòṣì ló mú wá ní èmi ọlọ́run ní ṣe mí lólòṣì èmi tí èyí pé báyà pé ẹbí kankan dá mi lókòwò tí mò ń ṣe nǹkan dáadáa tí mò ń ṣiṣẹ́ tí mo dẹ̀ sóríire olòṣì bò bí ní tìlẹ̀ bó ṣe sọ jí nìyẹn pé mo rántí ìjọ ọkọ béèrè nípa ẹjọ́ ṣé pásítọ̀ tó ń gbénu lé sí wà nù lé yìí bó ṣe describe bàbá yìí nìyẹn ìjọ yẹn nígbà tó dẹ̀ describe ó ní àfi bíi fíìmù bí èpo ṣe lẹ́gbẹ̀ẹ́ mi ó ní bàbá yìí ló jẹ́ kó nǹkan kan mọ ní tí wọ́n ń pè ní penis ó lóun rántí ọ̀rọ̀ yìí rárá látijọ́ yìí ó ní ṣùgbọ́n òun rántí abáyé dẹ̀ make statement kan pé ṣó o mọ̀ pé ibi tó wà yìí bí ọ̀dọ̀ Alhaji Oriyomi Hamzat ni pé tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ téèyàn ò bá rántí èèyàn ò rántí torí pé ilé àdúrà ni ibi bíbá yìí òun ò kí ilé àdúrà ní sá bó ṣe rántí bó ṣe ń sọ nìyẹn o bí pásítọ̀ yìí bí àáfàá yẹn náà ṣe sọ wípé ok bíbí náà ń gbé wọn ò tí kú òbí the same thing mi gángan tó pè pé wá wọ́n bẹ̀rẹ̀ lẹ́ni ló kọjá o ṣé n tó ń sọ yìí sóti rí ó ní wọ́n rárá ń ṣe díẹ̀díẹ̀ ó ní wọn débi ibi ìbàlẹ̀ yẹn ó náà ń ṣe díẹ̀díẹ̀ bọ́tí ńgbà tó mẹ́jọ wá bí wàláì tàláì sọ́n bílẹ̀ wàsílà tẹ́ bá rí bálà já àgbàlagbà yẹn ṣe àbí èèpọ̀n ti mọ Nàfísàtù tẹ́lẹ̀ ní tí wọ́n ń ṣépè fún tẹ́mi gan wojú wọn pé ṣé tó fẹ́ dágbó fún wa ni ìgbà tí nǹkan ṣẹlẹ̀ adọ́gbọ́n pé Nàfísàtù kúrò lọ́dọ̀ mi wípé ó ti wà lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ ní chọ́ọ̀chì kan fún oṣù méjì mọ́mì rí o pé ọ̀rẹ́ rẹ̀ kò ṣe bí ẹ̀ kankan tó pọ̀ rẹ̀ kò ṣe ní kankan tó pọ̀ rẹ̀ mo dẹ̀ ṣe wedding ni mo ṣe o iṣu 80,000 gbà tí nǹkan wọn ni o mo ṣe so mo ṣe everything mo ní ká ṣe ní parlour wedding ìyá lọ pariwo gidi tó yí pé mo gba alága àjókòó alága àdúró mo gba tẹ́ǹtì kí ló dé ìyá yìí mo gba gbogbo ẹ̀ mo rò pé ok bàtẹ́ ti ṣe yìí àwọn ẹbí mi wọ́n bínú sí mi pé wọ́n á fà wọn ṣẹ̀sìn torí pé kí ni mo pa wọ́n wá síbí fún sasọ́pá fẹ́ ṣe wedding tó báyìí mo ní èmi náà kò yé mi náà mọ̀ èmi kan fẹ́ bínú dìde ń jẹ́ yẹn kí n máa lọ ṣùgbọ́n tí wá tọkàn rẹ̀ wá sí tó sọ̀rọ̀ yẹn mo ní kí wàá la fẹ́ ṣe bẹ́ẹ̀ mọ̀mọ́ ti gbé jombo kí la fẹ́ ṣe bẹ́ẹ̀ yìí Nàfísàtù àwọn ẹlẹ́rìí kúkú wà níbí tí èṣe mi nìkan dáàdì ẹ̀ gan rọ̀rọ̀ mọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n bàbá kan jẹ́ nìkan tó yí pé mọ̀ ibi tí wọ́n tò sí láti gbàtà tí fi kinní ìfún ó ti pọ́dún mẹ́ta báyìí dáàdì tí mo ti bá ìyá yìí bọ̀ ọdún mẹ́ta dáàdì kò síbi tí mo sùn ẹ wọ aṣọ tí mo wọ̀ ẹ́ ọ̀ya gbogbo aṣọ ìyá kò sásọ gidi lọ́rùn mi mọ́ mo ta mo ta páànù lé mo ta mo ta gáàsì bíi mẹ́rin ni mò ń lò nǹkan mi dọ́bù ni mo kò sí tí mo ní mọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo fi títóbi Ọlọ́run bá tó dá mi sẹ́lẹ̀ kò sí nǹkan kan fún mi mọ́ arìnṣẹ́ láti lágùn ẹfun adẹ̀rìnṣẹ́ àkóbọ̀ ojú rin agbọmọláyọ̀ agbágbẹ́ náà agbágbó estate high school mo ti jáde agbá gbogbo bẹ̀ alọ́jà sí ọmọláyọ̀ ká tó dé ọ̀dọ̀ kọmíṣánná tí mo lọ bọ́mí ìfẹ́ sọ fún alẹ́ kọmíṣánná mi ìfẹ́ sùn ìfẹ́ dáwọ́ kan ìfẹ́ sọ tún ṣẹlẹ̀ ìfẹ́ sọ fún wọn mo ní sọ bá mi rí iṣẹ́ ọdẹ pé màá ṣe eléyìí náà tó wá rí kinní kan máa wà Nàfísà ọrùn mi ló dẹ̀ wà torí mo gba òòka ni aṣèwẹ́dì olóòka ni tí nǹkan bá ṣẹlẹ̀ sí èmi ni mo wà gbé torí wọ́n lẹ́nu wọ́n lẹ́sẹ̀ mo sọ pé ibi bíbẹ̀ yìí náà bóyá pé kán yanjú kálukú lọ́tọ̀ọ̀tọ̀ ni kọ́mọ Nàìjíríà sá ṣàánú mi níṣẹ́ lè fi ṣàánú mi pé kán yọ mí nínú àjàgà kò sẹ́ni tó pè mí mọ́ fúnṣẹ́ mo ṣàtúwọ̀kì gbogbo iṣẹ́ mo ń ṣe kò sẹ́ni tó pè mí kankan fúnṣẹ́ mọ́ tí n bá ṣe nǹkan báyìí àwọn èèyàn kàn mọ̀ wò bí pé ta ni sọ̀rọ̀ ní tí ìṣẹ̀lẹ̀ tẹ́lẹ̀ rí ìjọ tí mo wá bí
tí mo ní ìjọ yẹn ní nǹkan tí ń ṣẹlẹ̀ tí mo ní mo sọ fún yín pé mo fẹ́ ta mọ́tò kan lẹ́fi sáré pé mọ́tò yẹn dà mo ní mi tí ì gbé wá ọmọ tó wà lẹ́yìn yìí ìkókó la fi gbé mọ́tò wá tí mo ní mo fẹ́ ṣe jíngù ipò mo fẹ́ ṣe jíngù sẹ́ mi wípé mo fẹ́ gba iṣẹ́ kan ní bíbí iwájú onímàálù lọ́nà ọ̀dọ̀ wọn 10 flat ní iṣẹ́ yẹn dẹ̀ jẹ́ 9 million naira iṣẹ́ yẹn ni mo fi ọmọ wọn sọ fún wọn náà fi yá 200,000 èmi náà dẹ̀ ti ṣe dáadáa fún wọn ìjọ tí wọ́n bá ní pọ́ọ̀sì àwọn sọnù màá gbé 50,000 mọ́kọ́ wá fún wọn ẹlẹ́kejì màá tó fún wọn lówó ìjọ tí wọ́n sọ fún mi pé tí wọ́n sọ fún mi bíi tí wọ́n sọ pé àwọn fún mi 100,000 mo ràn fún mi 100,000 50,000 náà fún mi wọ́n dẹ̀ mọ̀ pé mo wà ókè tẹ́lẹ̀ náà ṣe yá ọmọ àbúrò wọn ní 200,000 àti 50,000 yẹn mo dẹ̀ ń process nǹkan kan ilé máa pariwo yẹn torí èmi èso ọmọ tí mo ń sùn létà padà ní wọ́n sọ pé ọ̀lẹ ni wà ọ̀lẹ lọkọ rẹ ọ̀lẹ ló náà kíní kan ọmọ wà ní ọkọ ẹ tún ní wọ́n á máa ṣe ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ yín láti máa kiri ráìsì ọmọ yẹn dẹ̀ ń kiri ráìsì bí kò síkì bí kò ṣe gbogbo ẹ̀ ṣọ́ọ̀bù tí mo tó gbà fún ilẹ̀ lásán going to 100,000 tí ìyá yìí ta lọ bá ìyá yìí pé ọmọ yìí kò mọ̀ lọ bí iṣẹ́ kò mọ̀ lọ bí kan kó lè mọ rí nǹkan jẹ́ ńgbà tí kò sí nǹkan kan mọ́ táwọn mọ̀lú ti kú ní yànnà àgbàlá ilẹ̀ lásán bí 100,000 ìyá tí ọmọ yìí pé kọ́ lọ́mọ ṣe ó lò fẹ́ mọ tàkàrà ìyá náà ló lọ gbé kínní kọ́ lọ gbé agbádá àkàrà láti ilé wọn ṣáyé ọ̀pọ̀ ṣẹ́ méjì tàti ń tà dáadáa bí màá ti lọ bí iṣẹ́ àṣàyè wá bíbí àkàrà yẹn láti wá àṣìṣe ẹ̀ igbe kọ́mọ́jọ òní kan gbà tí ò tí ì ní ọmọ ọ̀dọ̀ so kí la fẹ́ fààyàn ni pé nígbà tí ó dijọ́ ibi ẹ̀ ṣe gbógun gidi nu bákàrà ṣe ń kanu bákàrà kan tí wọ́n mọ̀ gbọ́ ní yànnà àgbàlá nísìn kí lọ́dọ̀ ògo láti gba ṣọ́ọ̀bù. àkàrà ń kan. àkàrà bí ṣe ń kanu àgbà tó jọta ọkọ̀ dín àkàrà ata 11 barẹ̀ ńlá ta níjọ́ yẹn owó tí mo fi ń síbi àkàrà pẹ̀lú pé mo kan sẹ́ẹ̀dì àti gbogbo ẹ̀ ń lọ bí 200,000 sáwọn náà fún mi so ló sì mọ́ ṣerú nǹkan yẹn tí mo bá ní pé ọlọ́kadà tí mo ń gbà wọn láti kú lódì torí kò jìnnà síbi tèmi náà kọ́lé sí lógun dípẹ́ kú lódì làwọn wà ọ̀rẹ́ mẹ́rin. so sá ti ta lé. mo ti ta ó gbẹ mo ti ta mí ní ìran mo ta àbúrò mi nìyẹn kò sí tí mo ní tí mi ta fóònù tí wọ́n bùn bí ní fóònù gan standard fóònù lọ́wọ́ gan. it's alright. gbogbo ẹ̀ ni mo ti ta. lọmọdé ń fẹ́ àwòdáràn. ọmọ ẹlẹ́kẹ̀lẹ́ ló wà lẹ́yìn ẹ̀yìn. alákọ̀ọ́kọ́ nìyẹn oyún gan ló ṣàyè disappear ni tí a bá ti pa ọmọ kọ́nà ó ṣèdájọ́. ẹni táyé ta ni. táyé ìyàwó àfa. ẹ wá gbà mí. ṣe táyé àti kẹ́hìndé lẹ́yìn. ìbejì ní ilẹ̀ ẹgbẹ́ ṣe rí. bẹ́ẹ̀ni. bí ẹ ṣe sọ mí dì nù o. èmi náà tún sọ lẹ́jọ́. táwọn sọ yín dàbà. èmi ọmọ o. dídé. bí ẹ ṣe sọ wá dì nù o. ẹ pé bí ẹ ṣe ṣe wá nìyí o ṣé ìkejì yìí ni ìyá ọmọ yìí ta ni táyé. èmi ń táyé o àwọn kẹ́hìndé o. ìdòwú mi náà sara ó sara jù mí jẹ láì kejì ọrùn. táyé kẹ́hìndé. ànídòwú alálàbà. àwọn méjèèjì wọn sara èmi náà sara. táyé kẹ́hìndé kí lẹ ló ṣẹlẹ̀ bó lẹ ṣe jẹ́ sí ìyá yìí. èkejì mi ni o. àwọn nìkejì yín tẹ́jọ wáyé ńjọ́ kan náà bẹ́ẹ̀ni o. kí wàá lọ ṣẹlẹ̀. ní lóòótọ́ ìkejì mi lèmi pè but gbogbo ọ̀rọ̀ mi tí ó bá ṣẹlẹ̀ ní àárín èmi àtọkọ mi ọwọ́ rẹ̀ òun náà ni mo máa ń sọ fún pé mi kú ní ọ̀rẹ́ nǹkan kan pé bóyá èmi àtàwọn ọmọ mi lájọ ń fa ọ̀rọ̀ o èmi ọmọ. àfa lò sí kejì ìbáyà àfa wà lèmi àti ìjọba. yo ọkọ ìgbà tí mo fẹ́ ọkọ àkọ́kọ́ èmi náà mọ pásítọ̀ yìí ìgbà tí mo fẹ́ ọkọ àkọ́kọ́ ló mú mi lọ sọ́dọ̀ pásítọ̀ yìí ìgbà tán mú mi débẹ̀ wọ́n sàmì pé òun ti bímọ ṣáájú ti tèmi ó ti wà nílé ọkọ wọ́n sàní pé mo fẹ́ ní ọkọ pé kán bá ń praise sí wọ́n sá praise sí ọkọ mi yẹn ó sì ní ìyàlé nígbà wọ́n sá lò dáa pé mo lè fẹ́ wọ́n sì ní kí n wá wọ́n fún mi lọ́sẹ̀ mo wé ọ̀sẹ̀ bọ̀tí kejì mi náà sá ni aṣáájọ ń lọ àjọ ń bọ ilé ọkọ wo jìnnà sí kí ló tẹ̀ ń gbẹnu sáàkì tẹ̀ ń gbẹnu sí máìkì. ilé ọkọ wa kò jìnnà síra wa bá náà wà ń kọ́ aṣáájọ ń ṣe aṣáájọ ń lọ àjọ ń bọ̀ débi pé ibi oúnjẹ tó ń tà náà àjọ ń tà ní àárín kan. kí ló ṣẹlẹ̀ màdámù. ètò ṣẹlẹ̀ ní. ẹjọ́ mọ ọ̀bọ̀ ẹ̀bẹ̀ ẹjọ́ lọ ẹjọ́ bọ̀ tẹ́ fi jọ wáyé náà ni.
kí ló ṣẹlẹ̀ gan. èyí tó wá ṣẹlẹ̀ ni pé ọmọ mi kan ó sábìímọ tó jẹ́ ọmọ ẹlẹ́ẹ̀kejì mi ìgbà tí mo rí èkejì mi tí mo sọ fún un pé ọmọ mi bíi màsájọ ń lọ àjọ lọ ra nǹkan bá a ṣe wá ń bọ̀ ó wá sọ fún mi pé ọmọ yìí ó ṣàfi ẹjọ́ ẹ̀sùn mi pé ó ń ṣe ọmọ ọ̀dọ̀ kiri ni pé 500 nígbà lójúmọ́ mo ní fi sílẹ̀ ṣèbí ó ti kọ́ṣẹ́ ó ti ṣe fírídọ́ọ̀mù ó iṣẹ́ rẹ̀ ńkọ́ ó ní wọ́n ti jẹ́ wọ́n ti ná owó tán mo ní fi ilẹ̀ ọ̀sọ̀ rẹ̀ ẹ̀nu ni yóò rí ara ẹ̀ èyí ń lọ ọmọ sábà kí wa mo ní ìyá rẹ̀ fẹjọ́ ẹ̀sùn mi kan kò ní ìgbà tí ò sí nǹkan kan náà ni òun fi lọ ṣe ọmọ ọ̀dọ̀ tó rọ́ mú mi débẹ̀ ní ìgbà èyí ń sá lọ ọmọ ló ní gbogbo nǹkan àwọn ni àwọn ti tà tán mo ní tẹ́ ẹ ṣe wedding tí ayé gbọ́dọ̀ màá ní kẹ́ ẹ dìde kí ló ṣẹlẹ̀ gangan ẹ lọ bẹ ọ̀rọ̀ straight. n tó ṣẹlẹ̀ ni pé nígbà tí bí ó sáré fẹjọ́ sùn mí tí eléyìí ó wá dijọ́ kan ó tún wá mi wá. ṣé ìyá rẹ̀ ní í ṣe lóòótọ́ ni wá mi wá. ṣé ìyá rẹ̀ ní í ṣe lóòótọ́ ni. ọ̀rọ̀ ìyá rẹ̀ náà ni ó ti bẹ̀rẹ̀ báyìí. ọ̀rọ̀ náà ló ti bẹ̀rẹ̀ báyìí ni mò ń sọ ẹ̀. bó ṣe wá mi wá ó fẹjọ́ ẹ̀sùn mi ó ní èmi bó ṣe sọ fún mi èmi ọ̀mọ́lé wọn tí wọ́n ń gbé mo ní ṣe bíbi tí ibì kan tó sílẹ̀jọ́ wà ní èmi ọ̀mọ́lé wọn òun náà lò níbi tí wọ́n ń gbé tí ọkọ sọ pé àwọn ń gbé bí mo ṣe kọjá bẹ̀ǹjọ́ náà mo rí mo bá pè pé ó ní o mo ti rí o mo rí ọkọ rẹ̀ níta ó bá ní kí n júwe mo ṣáàjúwe fún kọ̀ sáàmù ibẹ̀ bó ṣe wá nù pé kí n wo nàfi òun wà òun ò rí o nǹkan kan pé ó ń bóun ta ọjà òsìlò rẹ̀ òun pé kó wà òun sì pé ọkọ ògbésẹ́ tí o kí n bóun wà lọ mo lémi náà ò rí wọn lóòótọ́ bí ibẹ̀ mò ń kọjá bẹ̀yìn rí wọn o èmi sá ti gbàgbé nípa ọ̀rọ̀ tó fi kàn mí ní ọ̀dọ̀ àfàtàn dárúkọ o. ibi tá a lọ náà nù. bí èmi ọ̀sá sọ ẹ ẹ pé mo ti ń wo fóònù pé ń gbọ́ bá yẹ tu wálẹ̀. bí wọ́n sá ti bàbá láti gan tí wọ́n sùn wọ́n ti sùn. tẹ́mi ti kiri dé mo bá sùn ní alẹ́ ẹjọ́ náà bí mo ṣe sùn lọ bá di pé ló bá pè mí pé ẹ̀ ló nàfi ní òun gbóhùn lọ Àgídìgbò tí wọn náà bá sì mọ̀ ń pa ọ̀rọ̀ rẹ̀ òun ò bínú o Àgídìgbò bò kí ló ṣẹlẹ̀ kankan lọ́ bá pa sẹ́ẹ̀tì mo bá tuntun pé bí àfa àtẹnsọ yẹn ṣàṣedé mi ṣàṣọ fún àfa. ìyá ọkọ yín. yòó pé nǹkan báyìí báyìí ni èmi gbọ́ ẹ gbọ́ kí ni ṣé ìyá sì lè máa ṣe ọmọ ẹ̀ sá. yẹn bá ní tí ṣe ọmọ bíi tí bò pé ọ̀rọ̀ tí ọmọ yẹn sọ fún èmi ló ń bá mo ronú pé tí bó ṣe wá sọ̀rọ̀. kí lọkọ yín wá sọ. wọ́n bá dá wọn wá sọ wípé kò lè jẹ́ bẹ́ẹ̀ pé bọ̀tì àwọn òṣìṣẹ́ ní orí ẹ̀ wọ́n sọ fún èmi báwọn wọ́n lè sọ fún mi báyìí pé àwọn òṣìṣẹ́ lórí ẹ̀ níbo sì ìdíjọ́ kejì náà bá sì lọ́nà dé wọ́n ní kódà títí ẹ gan ń bẹ lára ẹ tipẹ́ wọ́n ń sọ fẹ́mi báwọn pé lóòótọ́ ni o pé ṣùgbọ́n títí ẹ gan ó ń bẹ lára ẹ. pé lóòótọ́ ni o. yòó pé lóòótọ́ ni pé ìyá rẹ̀ ogun èmi mo ní nǹkan mi ní í ṣe. gbẹnu ẹ sí máìkì. pé ogun èmi mo ní nǹkan mi pé òun ní í ṣe wọ́n sáà sọ bẹ́ẹ̀ mi wá wò pé kí ló lè ṣẹlẹ̀ ọmọ yìí náà bá tó. so ṣé ọkọ rẹ ọ̀sán sọ pé pásítọ̀ yìí òun ló. tí tẹ́mi fi wò pé tìtẹ̀mí náà ń bẹ lára mi ìgbà tí o mẹ́sẹ̀ pásítọ̀ pé mi òun ló pè mí ó ní kí n ọ̀dọ̀ pásítọ̀ ẹ̀hàn pé mi ti lọ mo ti ọ̀dọ̀ pásítọ̀ sọkọ rẹ ọ̀sán pé pásítọ̀ ìbọn ọmọ yìí lájọṣepọ̀. èmi ò bí wọn léèrè nípa yín òun ò bẹ́ẹ̀ mi sọ kankan pa nígbà tọ́rọ̀ ti di ọ̀rọ̀ Àgídìgbò nígbà tọ́rọ̀ ti di ọ̀rọ̀ bí àwọn ọ̀fẹ́ kí èmi ó wá wọn ní gbọ́dọ̀ wá wọ́n ti jọ wá. níbo ni pásítọ̀ sí gbẹ́rẹ́ sí lára rẹ. lójú ara ni o. pásítọ̀ wo. o ní o pásítọ̀ yìí ni o náà ló pé mi jọ náà tí ìdè ọ̀dọ̀ àfà tí ìdè ọ̀dọ̀ àfà mọ́ sọ fún mi pé wọ́n kọ́ sọ pé mo sọ fún ọ nígbà tí ọ̀rọ̀ di ọ̀rọ̀ àfà tí àfà àgbo ò lè sọ àfà ní kí n sọ̀rọ̀ mi kí n má sọ yẹn kankan pé nítorí bí mo ṣe rí wọn bẹ́ẹ̀ ni ṣe wulẹ̀ rí wọn gbà tá a dé ilé yẹn kó tó di pé igan ṣẹlẹ̀ yìí mọ̀ bí mo ṣe rí wọn mo ti sọ fún àfà pé nǹkan báyìí ṣẹlẹ̀ èmi ti sọ fún àfà rí kí ló ṣẹlẹ̀ pé wọ́n sín gbẹ́rẹ́ sí mi. ta ni. pásítọ̀. ẹ gbọ́ pásítọ̀. wòròwòrò mò ń sọ mo sọ fún kejì mi olóní náà mo tán lò fún mi lóòótọ́ bó ṣe wá pè mí wọ́n wá sọ yín pé
kí ni ó ṣẹlẹ̀ pé nǹkan báyìí ó ní sọ ó wá dá mi náà ó fún mi lẹ́sìn ìjọ náà gbà tí mo sọ fún pé tó jẹ́ bí aṣẹ́wó ni tí wọ́n fi sín gbẹ́rẹ́ sí ọ nǹkan tí ó sọ ọmọ lèmi sàǹbá láì fu tèmi lọ débi pé ẹ dákun ẹjọ́ o ẹ̀bẹ̀ lèmi bẹ̀ wọ́n tẹ́mi fi wá kí wọ́n jọ wọ́n ṣàánú mi o níbi ọ̀rọ̀ pé à ń lọ àbọ̀ yìí nìsín ọmọ tó wálé lẹ́sùpọ̀n wálé wọ́n wá fún ní 2000 wọn ọ̀bá mi lẹ́jọ́ náà ibi onídìbò náà mọ lọ alẹ́ ẹjọ́ sátidé mọ́júmọ́ sunday ní kó sẹ́ẹ̀tì ọmọ o kí wọ́n ṣàánú tèmi náà o. ẹ̀ta ṣé má ṣe kó sẹ́ẹ̀tì ọmọ nìsín. wọ́n ṣàánú mi wọ́n fi mí lẹ̀ o wọ́n tú mi lẹ̀ wọ́n ṣàánú mi o. mo ṣe nǹkan lálẹ́ yìí. ìdí tí wọ́n fi sọ̀rọ̀ nípa fóònù torí pé tòsí wọn ni pásítọ̀ yìí ń gbé pásítọ̀ sì já wa ló mọ̀ tẹ́lẹ̀. wọ́n bá wọ́n pé ọmọ wọn ló lè sẹ́ndì fọ́tò wọn tó bá rìn lọ sọ́nà ọ̀dọ̀ wọn kó lè bá wa ya fọ́tò náà fi bá wọn ti fi ṣiṣẹ́ yẹn mọ́júmọ́ sátidé. wọ́n ṣiṣẹ́ mọ́júmọ́ fún mi o wọ́n kó sáìtì wa lọ. fọ́tò nínú ilé. pásítọ̀ ní fọ́tò òye pásítọ̀ gan mọ́ wọ́n ní fọ́tò. báyìí mọ̀ bọ̀ ìyá ọkọ ìyàwó mo bá rí àbúrò rẹ ti jáde. ó wà ń bí bàṣà. mi ò rí mọ́ mo fẹ́ máa rójú ẹ̀ pẹ̀lú tí mò ń sọ yẹn ni o tí o bá fẹ́yàwó tó wá kó ogun tó tó báyìí nídìí pọ̀ fẹ́yàwó tó sì ń bógun yẹn yí náà lọ tí èsì ṣe ìyàwó àkọ́kọ́ tí èsì ìyàwó kejì tógun yẹn wá pọ̀ tó báyìí kí ló wá stop ẹ láti fìyàwó yẹn lẹ̀ tó wáá pò wà convinced tó dẹ́ ẹ lójú pé ọ̀dọ̀ ìyàwó yẹn ló ti kó ogun yẹn because èmi rò pé ẹ ń gbọ́ mi sá pé oṣù ọ̀ wà búrò ẹ̀ bó ṣe rí ó dàbí àbílẹ̀ kẹta sí kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ sọ pé o fẹ́ yàwó wá rí pé because ìwọ ò mọ bàbá ẹ̀ rí tẹ́lẹ̀ o dẹ̀ mọ kankan pa wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí ìyàwó ẹ̀ sọ fún ẹ ṣáájú kó tó sọ gan ni ló ti ń ronú pé ibi tógun ti wá ọ̀dọ̀ ìyá ìyàwó yín ni ìyá ìyàwó ẹ̀ ni ká sì mọ́ parọ́ pé mọ́tàn ọ̀ ní padà sọ fún ìyá ẹ̀ ọ̀dọ̀ ẹ̀ lógún ti wá ọ wá lè mọ̀ jẹ̀bi tẹ́ ẹ ti rò kò fogun sáyé yín ó ti fogun sáyé ara rẹ̀ nítorí pé mú yín káàkiri tó bá jẹ́ pé ó dúró ní ipò tó yẹ kó wà gangan gẹ́gẹ́ bí ìyá ọkọ tó kàn án advice ìyá ìyàwó tó kàn án advice yín ẹ má rọra o ẹ má gbàdúrà o ẹ má kánjú o ẹ má ṣe o kìí ṣe pé ogun ó dé ọ̀dọ̀ ẹ̀ lèyàn wà á ronú lọ because nínú ọ̀rọ̀ tó sọ ó ní wọ́n fún ẹ lọ́sẹ̀ kan ó fi pa orí ó fi pa ara ó fi pojú láti gbà yẹn ara rí o balẹ̀ mọ́ títí tó fi sáré ṣègbéyàwó yẹn pápápápápá. ọkàn mi sáà máa ń wá lọ́dọ̀ wọn ni. tí ọba mú ọ lọ́bì kan tírù yẹn ò ṣẹlẹ̀ bó o ní ó ṣe ronú lọ́bẹ̀ nígbà pé òun ló mú ọ jáde ó ti ń yẹ yín bá yẹn o ìdí tí wọ́n nù. èmi rò pé tí ìṣòro bá dé báyìí èyí máa rò sọ́nà kan èyí ò rò sóríṣiríṣi ọ̀nà pé àbí bíi ni àbí bíi ni àbí bíi ni pàápàá jùlọ ẹni tí ò níyàwó kan ó kọ́ndíṣọ̀n ìyàwó àkọ́kọ́ ó lòun lọ bí iṣẹ́ ìkan ń gbé kó ìwọ ń gbé Ìbàdàn that means pé kìí ṣe pé ẹ fẹ́ kọra yín gan kìí ṣe pé ẹ jà gan kìí ṣe pé wàhálà kan ṣẹlẹ̀ gan but ìgbà tí wọ́n ti rí nọ́ọ̀sì replace wọn space yẹn ọ̀kọ̀ọ̀kọ̀ pé ìṣọ́gù pé mo sì fẹ́ rí yín kó yẹ kó wà mo ti miss ẹ̀ nǹkan kan yóò kọ́kọ́ stop ná ó ti fill gap tí wọ́n fi lẹ̀ nìyẹn pẹ̀lú nurse do you get that? tí nǹkan kan bá ṣẹlẹ̀ tí nǹkan bá dé báyàn ní tó dáa jù ni pé kéèyàn má máa rò sọ́nà kan bó ṣe rò sọ́dọ̀ wọn tí ò bá jọ́dọ̀ wọn tó bá jẹ́ bòmí nǹkan tí ò bá jọ́dọ̀ wọn tó bá jẹ́ bòmí nǹkan ó tún wá fi àgọ̀ bọ́ ọ̀dọ̀ ìyàwó yẹn lẹ ti jáde tó o ti rí i pé àdánwò wá láti bẹ̀
tó rò padà ó wá láti bẹ̀ ibẹ̀ náà ló tún wá jáde lọ again kò sáàbà kankan láyé mọ́ ju ọkọ ìkejì ìyá ìyàwó rẹ lọ ni tó bá tiẹ̀ lọ́dọ̀ àfa ibẹ̀ nìkan làáfà wa kò sí ẹnìkankan nínú ìran tiẹ̀ àbí ọ̀rẹ́ rẹ tó o lè dá jáde lọ tíyàwó rẹ ò ní sí pẹ̀lú ẹni kódà kọjá àbúrò rẹ tí mọ́mẹ́nìkan já lọ bẹ̀ tó tiẹ̀ lọ tí ò ní jẹ́ pé mọ́jánmọ́ján ìyàwó rẹ kò ní sí bẹ̀ rárá tó dá lọ tó ṣe bí ọkùnrin tó járe gbanú ṣòro tó dánù tó gbọ́ bá dáa tán tó tún padà wá bá ìwọ àti ẹ̀rẹ́ tí wọ́n á jọ lọ ọ̀dọ̀ àfáà tó sọ pé pásítọ̀ sọ pé ẹnìkan o kìnnìkan o ọwọ́ àṣẹ̀ṣẹ̀ rántí ntí ọ̀rántí láti jọ nìkan jọ ṣé ọwọ́ abala àká ìmú ṣé ìwọ mọ̀ pé tí wọ́n bá fi bá àyàn sùn tó bá ti ní spiritual implication tí ó nírú spiritual implication tó ní wọ́n jábàlẹ̀ yẹn wọ́n sọdọ̀bìnrin sísọdọ̀bìnrin yẹn ní connection tó wà àìsọdọ̀bìnrin nígbà tó ní wọ́n bò ń lájọṣepọ̀ yẹn ó ń sọ pé bẹ́ẹ̀ kọ́ la tírèsì ẹ̀ sí yàrá tó wáyé pé bàbá ìfẹ́ lò lọ́jọ́ yẹn lóòótọ́ yóò sọdọ̀bìnrin ni tó yẹ pé lónìí o bí mo ṣe bí yẹn yóò sọ pé bàbá yìí lọ́sọ̀ọ́ndọ̀bìnrin ṣùgbọ́n tọ̀lẹ́tọ̀ lọ́sọ̀ọ́ndọ̀bìnrin ẹ̀tọ́ sọdọ̀bìnrin yẹn ṣe bí pásítọ̀ tí wọ́n sọ pé ẹ̀tọ́ lọ́ọ́ bá a sùn yẹn ṣé wọ́n mọ̀ ọmọ kò tọ́ wà nísìn ọmọ bóyá pásítọ̀ ní í ṣe àbí nǹkan míì tó tiẹ̀ jọ gan ọmọ bóyá òun lórò pé normal thing ni tó yẹ pé ìbásun tiẹ̀ ìbá dàpọ̀ lọ́jọ́ náà ó lè má jẹ́ normal thing òun dẹ̀ ẹnìkan ti bóun ó ti lọ nìyẹn bóyá kò lọ lọ́dọ̀ ẹ̀ ń tàn my dear brother lóòótọ́ mo wo àwọn picture rẹ̀ ọjọ́ nígbìyànjú mo rí ẹni tó ti ń ṣe DJ ẹsẹ̀ mo dúpẹ́ ìyá síkírà ti wọlé mo rí ẹni tó ti ń kunlé mo rí ẹni tó jókòó nu mọ́tò ó ń gbìyànjú ní ọ lóòótọ́ ṣùgbọ́n gbìyànjú rẹ̀ ò tó kí wọ́n tó máa pè ọ́ ní tó jẹ́ kí wọ́n tó máa yọ ẹ́ kúrò láàrin èèyàn pé kódà láàrin èrò pé ẹ mọ́kùnrin kúrò ń bẹ̀ bẹ́ẹ̀ ṣe tò yìí ẹ fọkùnrin kúrò láàrin wọn tí ń tẹ́ ẹ tò fún tẹ́ ẹ bá fẹ́ tẹ̀ yín lọ́wọ́ sọ pé ara rẹ ló ní kíní yẹn ń ṣe báyìí tó bá yóò tún máa ṣe àwọn tó bá súnmọ́ ọ wọ́n á máa sá fún ọ ọ̀rọ̀ rẹ ò ní dàbẹ̀ you have to retrace your step lọ normal place not ibi ojú kan tó kàn wò ó ti wojú kan jù mọ̀ ń bọ̀ tí ẹ dúró bá ń tọrọ ara rẹ mọ̀ ń bọ̀ sọ o sórí ọ̀rọ̀ wọn yìí wàhálà ti wà ń bẹ̀ wọ́kẹ̀ yọra ikú ònú wàhálà yẹn ni ọmọ yìí ti dọ̀tá ìyá rẹ̀ ó ti tọ́ka sí ìyá rẹ̀ níwájú gbogbo ayé pé ìyá àwọn ní í ṣe òun ìyá àwọn lọ́ba ayé òun jẹ́ ibẹ̀ ń ti kọjá ibi tó kílẹ̀ kọ́kọ́ lè korí bọ̀ náà stormy water ni omi yẹn ti gbóná jù ìkejì ìyá rẹ̀ tí wọ́n tún jọ wáyé ńjọ́ kan náà àti ọmọ wọn ti jọ ń tọ́ka sí ìyá rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ṣe wọn sórí pé ní bá parí ẹ̀ tán ta wọn tún parí ẹ̀ níbi tí wọn ò lè sí o ìwọ náà wá gbọ́dọ̀ kọrí síbi tí àwọn náà ò lè sí nígbà tí wọn náà bá parí ọ̀rọ̀ ara rẹ̀. bàbá wọ́n mọ̀ ń ṣe ń rojọ́ yẹn ó yẹ kí n dẹjọ́ ẹ̀nù ní pé sọkúsọ ní sọ ọ̀rọ̀ yẹn ò straight kò bá làákà ìmú tó ṣùgbọ́n mi lè dájọ́ tọ́rọ̀ lọ mẹ́jọ dá ẹ̀ kó gbogbo tí mo sọ fún mo kàn án advice ẹ̀ mi ní dájọ́ n tó pamọ́ ojú Ọlọ́run nìkan ló tó. bàbá ntọ́kàn dẹ́rù bà mí tó tún dá mi padà lórí ọ̀rọ̀ yẹn ni pé ìkejì ìyá náà lè sóhun gbẹrẹ lójú ara. rárá o. ṣé nígbà ìmọ̀ ni àbí nínú iṣẹ́ ìránṣẹ́ ló wà àbó parọ́ mọ́ yín àbí ẹ kàn fẹ́ gbèjà rẹ̀ ńgbà náà lè fi ṣe bẹ́ẹ̀. ṣe rí èmi ò sí ń gbẹ́rẹ́ number one mi ò sí ní gbẹ́rẹ́ ṣùgbọ́n gbà tí ọ̀rọ̀ ti di
ìfọwọ́sowọ́pọ̀ ní ìsíngbẹ́rẹ́ torí pé tí mo bá sin ní gbẹ́rẹ́ ṣé mo lo nǹkan fún ni àbò ní ọmọdé ló ń wà ọmọ tó sì wà ń sọ ọ̀rọ̀ igan ọmọ yẹn ròbò tó báyìí nígbà yẹn kò tó ọmọbìnrin tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yìí lédè kúkúrú èmi ò ṣèlú ẹ̀ torí mọ́mì wọn gangan mọ́mì tó bí wọn tí wọ́n jẹ́ bí alárinà wa tó bá jẹ́ pé mo jẹ́ èèyàn burúkú mi ní mọ̀ wọ́n torí ìdí èyí gbogbo ohun tí allegation burúkú yẹn èmi ò mọ̀ sí mi ò sì lè purọ́ tàn yín jẹ. ẹ sin ìyá yẹn gbẹrẹ. irọ́ ni o irọ́ ni ẹ tó ní kí n lọ sọ́dọ̀ wọn ni mo ń tán lò fún mi gbà ìwọ náà ló mú mi lọ ìwọ náà ló mú mi mọ̀ wọ́n èmi àti àjọsọ ìwọ náà ló mú mi mọ̀ wọ́n mo lọ kankan lẹ́yìn àwọn ọmọ mi mẹ́rẹ̀ẹ̀rin àtẹ̀mí. mọ́mì wọn lé ó mọ̀ méjèèjì wá mọ́mì yẹn sì ti kú ta ló mú wọn wá. mọ́mì tó bí wọn. ó lè mí ọmọ ìgbà tí yóò máa tìyájọ múra. wọ́n ní ìyá yín lọ́mọ ẹ̀yìn méjèèjì lọ. bẹ́ẹ̀ mọ́mì wọn ni àwọn méjèèjì bíi 1999. báwo lẹ́yìn ṣe mọ bàbá ẹ̀. màmá mi yà lákà màmá mi lè ti kú. sọ sunkún ni lórúkọ ẹ sẹmi má sunkún mọ́ má sunkún mọ́ ẹ bá ya fọ́tò sẹmi o bẹ́ẹ̀ ya fọ́tò rẹ fúnra mi torí sìn ní ìsìn ọ gbàgbé gbogbo ẹkún ní ìsìn lágbára Ọlọ́run ìsìn lọ́sọ̀pọ̀ ọ̀dà Agidigbo rí bẹ́ẹ̀ ya fúnra mi. o sì wà ní ìsìn bó jẹ́ pé sàárà ọkà bàbà lásán wọ́n ní o ṣe o lè rówó ọkà bàbà condition tó wáyé ká tó wá sọ pé kó lọ pọ̀ dídí àgbò ọ̀rọ̀ rẹ níbo sì ń wò yóò jẹ mọ́ kí wọ́n ṣàdúrà fún ọ dáadáa ṣùgbọ́n Sẹ́míù mo yọ ẹ́ kúrò nínú ọ̀rọ̀ yìí ó ku ọmọ ìyá àti ìyá rẹ̀ o ti gbọ́ wá ti dàárọ̀ Monday kọ́ máa bọ̀ má mú ìyàwó rẹ lẹ́yìn o dìde má mú ìyàwó rẹ lẹ́yìn o. ìyá wa ọ̀lẹ ni ọmọ yìí ọmọ Sẹ́míù yìí ọ̀lẹ ni ó fúyẹ́ gan-an ṣé ń lẹ ẹrù pọ̀ sọ ọmọ yín dà báwọn àbí bo lẹrù pọ̀ ọmọ yín ti ṣàgbá kóhun tó mú máa parọ́ ọmọ yín báwọn àbí lóòótọ́ ẹ̀ kàn fẹ́ dojú ẹ̀rú mọ́ lójú ni. àtàwọn méjèèjì bí ọmọ ni mo ṣe mú wọn wọn ṣe wá ń kúrò ọmọ mi ní ìsìn ẹni ò yé mi àwọn méjèèjì bí ọmọ mo ṣe jọ mọ́ àwọn méjèèjì ṣùgbọ́n bọ́rọ̀ ṣe wá ṣẹlẹ̀ tí wọ́n ń kúrò tí èsì tèmi tí wọ́n ń kúrò rẹ̀ mọ́ mi ẹni ò yé mi. ọmọ tí ẹ bí wà ní mo parọ́ ọmọ yín bí. wàláì Alhaji n tí mo gbé sínú ayé rẹ̀ n tí mo gbé sínú ayé rẹ̀ wàláì Al-Qur'ani gbọ́ tó bá sì jẹ́ wípé báyà mo lo òkú ọmọ mi tàbí báyà mo mú ọmọ mi mo mú wọn lọ ọ̀dọ̀ pásítọ̀ pé kí wọ́n lọ bá ń ṣiṣẹ́ ibi fún wọn gbogbo ìyà tí ń bẹnu Bíbélì àti Kùránì kò jẹ mí kí n má rọwọ́ tì bẹnu bí mo ṣe ń rọwọ́ tì ìbọnù mọ́ kèé ṣe ságídí kan lèmi náà ṣe oúnjẹ mò ń tà láìsí abọ́ mẹ́ta mò ń ṣe tà ní yánà àgbàlá kò sẹ́ni tí ò mọ̀ mí. kí ló tún wá lè mú kejì yín kó náà sọ bẹ́ẹ̀ pé. ẹ ṣe mọ̀ pé bó wọn ṣe mọ̀ bó ní ẹ̀yin bàbá wa yìí bí ṣe mọ̀ pé òwe ibi títí ń sọ náà lẹ́ẹ̀ ti. ẹjọ ikú náà fi ń lé mi fi kánjọ o kán sàánú mi o. bẹ́ẹ̀ ṣe ń sọ ẹ̀yin náà ṣe ń sọ sàánú mi o. bá ṣe ń sọ náà lèmi náà ń pọ̀ yìí. nǹkan kan sáà ṣe wọn. kò sọ nǹkan kan ò ṣe nǹkan kan ò sì sàwọn ọmọ rẹ nǹkan kan ò sàwọn ọmọ tí mo bí èmi mo kọ́kọ́ bí mọ́ ń tòótọ́ sẹ́ǹgbà Alhaji sẹ́ẹ̀rí èmi mo kọ́kọ́ bí mọ́ ń tòótọ́ sẹ́ẹ̀rí Yorùbá ń ṣe kò sí nǹkan kan tí ń sàwọn ọmọ rẹ̀ àkọ́bí rẹ̀ Ṣúkúrọ̀ ń bẹ lẹ́kọ̀ọ́ ní ìsìn pé kéèyàn kó tó ṣe nǹkan kan fún
ọmọ lásọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ rẹ̀ àtọmọ àti ẹ̀gbọ́n. ẹni bọ́ mo ti ń tajà láti ń sọmọ ọ̀dọ̀ kèésì máa gbọ́. èwo lẹ́yìn ìgbà tí n kiri mọ́ tí n lọ ọ̀dọ̀ ẹ̀ mọ́ ìlú ọmọ ń padà ẹnu òdìdí mélòó sí mo kọ́. ìkejì ló pè mí pé ẹ̀rọ tó ní gbòòdì ọ̀sẹ̀ kejì tí n tó lọ lọ́tọ́ mo ní ẹni kí n tiẹ̀ pé kí ló ṣẹlẹ̀ ló ní òun ti sí ẹ̀wà kalẹ̀ o ẹ̀wọ̀n èmi ò sì wá èmi ò sọ fóun ń bọ̀ ní ìfilọ́mọ́ ní mi ìfilọ́mọ́ di òní yìí ní ìfilọ́ọ̀dún ẹ̀ mọ́ kí n tó tún para mọ́ bẹ̀rẹ̀ ọjà mi padà. kí ló jà yín. búrẹ́dì àtẹ̀wá ni mò ń tà. kiri lọ gbági ó ń kiri lọ gbági èmi ìyànàgbàlà ọ̀kadà ni ó pè ráìsì abọ́ mẹ́ta wá lójoojúmọ́ tí mò ń ta inú rẹ̀ náà làwọn ọmọ mi yóò ti jẹ kò sí nǹkan kan lọ́wọ́ tèmi gan ṣùgbọ́n ọlọ́mọsáàjì yá ọ̀hán ní ara wa ẹni o kèsì ṣe wípé báyà èmi mú wọn sọmọ ọ̀dọ̀ ṣùgbọ́n inú kan bíi tejò tèmi bá kí kọ́lọ̀ kó mi yọ̀ ń bẹ̀. ẹ̀yin náà ipò táwọn yòókù wà náà lọ jẹ́ wọn máa fojú wo ẹ̀yin náà. kọ́lọ̀ kó mi yọ̀ ń bẹ̀ o nígbà tó kọ́kọ́ bímọ tí sukura àti nàfí mi ìnirọ̀ sukura ló kọ́kọ́ ṣe fírídọ́ọ̀mù kí náà fi tó ṣe fírídọ́ọ̀mù kí náà fi mi tó ṣe fírídọ́ọ̀mù ṣé yorùbá ti yé ọmọ irinṣẹ́ rẹ̀ èmi mo rà ọmọ ń wà lẹ́kọ̀ọ́ ní sí yóò mọ̀ gbọ́. pásítọ̀ ẹ jọ. èmi kọ́ o èsè mi mo fi gbogbo àgbèsí ayé mi búra èmi kọ́ ó sí èmi o èmi kọ́. pásítọ̀. sáà mo ń dání lóhùn Alhaji. ọlọ́run dáríjì mi o. àmín sà. ọlọ́run dáríjì mi. àmín sà àmín sà. pẹ̀lú tí mi gbọ́ yìí o àti instinct mi sọ fún mi pé kò sọ fún mi pé pásítọ̀ burúkú ni honestly instinct mi pẹ̀lú àwọn tí mo gbọ́ yìí o kò sọ fún mi pé pásítọ̀ burúkú ni. ẹ dìde. kò sọ fún mi pé pásítọ̀ burúkú ni. nǹkan lè wọ́ wá láti bòmí but this pastor no. no. gbogbo ẹ tó bá purọ́ ń bì tó purọ́ ń bì tó purọ́ ń bì. ẹ má ṣe pé because tí wọ́n bá yẹ pọ́ ọmọ yín ló purọ́ tẹ́ bá ṣe pé tí nǹkan bá bá ó ti bá yín tí wọ́n bá ṣe kejì yín tẹ́jọ wáyé náà di náà lẹ olópurọ́ tẹ́ bá ṣe pé tí nǹkan bá bá ó ti bá yín ṣé ètò wà ńlẹ̀ ìgan tí ò ti burú jù èpè lọ báyìí ní tó ṣẹlẹ̀ náà ti kọ́kọ́ burú ti kọ́kọ́ burú. ti kọ́kọ́ burú. ìyànàgbàlà ní ìsìn wọn mọ̀ pé mi lápẹ́ gbà lọ́la lè yọ ọ́ọ̀tì kí ló dé. àwọn tó mọ̀ yín gan ti sọ pé I know this woman very well. kò sẹ́ni tí ó mọ̀ mi ìlú mọ̀ká ni mí o mo wà lọ́ràn yàn àṣemísìn lọ́ràn yàn Ẹgbẹ́dá local government olóúnjẹ ẹ lọ béèrè mi lọ́dọ̀ ìyá lẹ́gbẹ́dá ní olóúnjẹ lẹ́gbẹ́dá ìyálàjẹ ẹ lọ béèrè mi. ìyá kí ni wọ́n á pè yín. ìyá ọ̀jì ni o. wọ́n lè rí yín délédélé àwa tá a wà lé náà láàmú ọ̀pọ̀ ẹ̀sìn. ìyá ọ̀jì ìyá ọ̀jì èmi ò tọ́jú ọkùnrin sẹ̀mí rí èmi ò dẹ̀ lè dá àyàn tọ́jú ilé dára mi tọ́jú ṣùgbọ́n Ọlọ́run bá wa tọ́jú sẹ̀mí rí ó fúyẹ́ náà wọ̀rí ó fúyẹ́ ṣùgbọ́n ààbọ̀ ọbẹ̀ lọ́hùn àwọn ààbọ̀ ọbẹ̀ lọ́hùn ọtí ẹ̀ ó kú ọ̀bẹ ṣùgbọ́n bó lẹ́ ṣe tọ́jú ìyàwó rẹ̀ bó lẹ́ ṣe tọ́jú ọmọ yín torí pé kò wá òkè kò wá òkè o kò wá òkè o wọ́n ní ìtọ́jú o ẹ̀ẹ́dẹ̀ níyàwó ẹ̀ ní bàbá mọ́ ṣé ẹlẹ́gbọ̀n tó lè sẹ́tù ẹ̀yìn àárín ẹ̀yìn àti kejì yín kí ló kọ ọmọ yín Nafisat jíìnì já pé akọ̀yìn sí ìyá ẹni Ọ̀yọ́ panilẹ́rìn tí o bá unite pẹ̀lú ìyá rẹ̀ by the time tí a bá tọ́jú Sẹ̀míù tán o lè wọ́kọ míì o bẹ́ẹ̀ ni o
tí o bá lọ unite pẹ̀lú ìyá rẹ by the time tá a bá tọ́jú sẹ̀mí tán o lè wọ́kọ̀ mi o. àti bí wọ́n náà pé kí náà fẹ́ jẹ́ kí n ṣe. go and mi ìfẹ́rù béèrè bẹ́ẹ̀ yẹn mi ìfẹ́rù béèrè bẹ́ẹ̀ yẹn èmi Oríyọmí Òkìkí ọmọ amúsà wàláì tí ìyá mi bá jàjẹ́ mọ̀ celebrate àjẹ́ ni. ìtí ìyá mi rí ọ jẹ́ ìtumọ̀ fi yẹn gan ni kí ló dé. ọ̀rọ̀ yóò yẹ kó dórí afẹ́fẹ́ mi láìpẹ́. olórí afẹ́fẹ́ làwọn ń lọ. ọkọ rẹ nílé. wọ́n ti bá wọn sọ̀rọ̀. ìyá rẹ nílé. wọ́n sáré ọmọ mi sá lórí afẹ́fẹ́ lòun. kí ló wá ṣe lórí afẹ́fẹ́ pẹ̀lú ìyá rẹ. ló fi gbé mi wọ́n. àti gba sọlá rẹ gbangba ní ìsìn sáàdà ààbò ńkọ ọ̀rọ̀ ni. ẹ̀sánú mi o ọmọ Nàìjíríà náà wò mí o. ní láìpẹ́ ó dùn mí. go and unite with this woman unite with her. tó bá jàjẹ́ ó yà ẹjọ́ lọ́mọ jẹ́ tó bá ṣàjẹ́ ni kó mú ọwọ́ inú ẹgbẹ́ gan ẹjọ́ lọ́mọ ṣe. It's your mother. It's your mother. Please. Go back to her. Go and unite with her. Eléyìí Ọlọ́run ọkọ àánú ní mọ̀ sí. Àáfàá tó wá jẹ́ ọkọ kejì ọmọ Nàìjíríà fẹ́ rí wọn. Nígbà tá a parí ọ̀rọ̀ yẹn síbí àáfàá tó jẹ́ ọkọ ìkejì yín kí ló kọ àáfàá náà. níjọ́ tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀. ṣé ẹ morúkọ àáfàá ọ ṣé ẹ morúkọ wọn. níjọ́ tí èmi ò kọ́kọ́ wọn. ẹ mọ́kọ rẹ̀. mo mọ ọkọ rẹ̀ ṣùgbọ́n mo kọ wọn. àti Táyé kí ló kọ ọkọ yín. ó náà ní ọsọ tọjọ ń pera wọn tọjọ ń sọ̀rọ̀ tọjọ ń gba nọ́mbà ara wọn. ó náà ní kó sọ. àti Táyé ọgbà nọ́mbà ọkọ yín. wọ́n pè wọ́n yín pè wọ́n yín pè wọ́n jọ ń sọ̀rọ̀ gbogbo ìjọ tó náà sọ̀rọ̀ jẹ́ kí ọ̀rá kiri ìjẹ́jú ọgbọ̀n kankan. ẹ jẹ́ kí ẹ máa gbọ́ ntẹ́mi fi dọ́dọ̀ ọkọ rẹ̀ níjọ́ tí wọ́n pè wá ní. gbogbo wọn ṣe ń sọ̀rọ̀ tí ó ń lọ bí mo ní ìsọkún kókó. níjọ́ wọ́n pè wá ní Oríyọmí níjọ́ wọ́n pè wá ní Oríyọmí pé kí ká wá níjọ́ náà mo wá lọ sí ọ̀dọ̀ ọkọ kejì mi bá wọn lé bàbá kan ń bẹ ní. bó o ní wọn ti rá àfa ọkọ kejì yín kí ló kọ wọn. èmi ní kí lọ́mọ wá àti Táyé. ẹ ti lọ fẹjọ́ sùn wọn ni mo ní ọlọmọ wa. wọn àbọ̀ ń bì àti Táyé nígbà ẹ̀ mọ̀ pé ẹ̀ mọ̀ jà ní kí ni ẹjọ́ wáyé fún. ìbejì ọ̀ràn. ìbejì ọ̀ràn. mo regret bá ṣe jọ jẹ́ méjì. ní choice ni ẹ̀yin méjèèjì ọjọ́ ní choice. regret ẹ̀ bá ṣe jọ jẹ́ ikú ni wọ́n fi ń lé mi kí kọ́nà ọgbà mi lọ́wọ́ wọn kó gbà àwọn ọmọ mi lọ́wọ́ wọn alájọ bí ó da ọjọ́ òjé pè lọ. alájọ bí ó da alájọbí inú kan náà tèmi àti ẹjọ. yóò jọ bí kálukú yóò jọ da láàrin èmi àti ẹ inú kan náà tá a jọ gbà wáyé yóò jọ bí wá yóò jọ bí wá. alájọbí jẹ́ ó jẹ́ yóò jọ bí wá nǹkan gbọ́dọ̀ ṣe mí kò gbọ́dọ̀ ṣàwọn ọmọ mi torí irú ipò tó yọkọ náà fi wà ní ìsìn ọmọ mi náà ti ń pàṣù ẹ̀kọ́ lọ́ọ́ sàánú kọ́ gbà mí lọ́wọ́ yìí. àtìgbà ọlọmọ yìí ti ń pàṣù rẹ̀. ó lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ni òun fẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ni ṣùgbọ́n Ọlọ́run tètè mọ́ àṣírí yọ ni ká gbàdúrà tì. àǹtí Táyé fún lóko ọkọ yín bó o la ṣe lè pè wọ́n tí wọ́n fi mọ̀ pé àwọn ọmọ Nàìjíríà ń pè. Àfá Ọ̀yọ́ náà mò ń pè. Àfá Ọ̀yọ́ níbo lọ́dọ̀ wọn. Ìdí ọ̀sán náà la jọ ń gbé. Àfá Ọ̀yọ́ nídìí ọ̀sán ẹ̀ka alẹ́ o mo rò pé ẹ̀yin náà wo Kókórò Alátẹ látẹ̀ẹ̀kan. Àfá Ọ̀yọ́ nídìí ọ̀sán ẹ má wulẹ̀ wá láàárọ̀ ẹ má wá lọ́sàn-án tó bá ti da aago 7 lọ́jọ́ Wednesday à ń retí iléeṣẹ́ rédíò Àgídìgbò Àfá Ọ̀yọ́ nídìí ọ̀sán gbogbo ọmọ Nàìjíríà náà ní kẹ́ ẹ wá kákan tiẹ̀ bí ẹ̀yin ní ọ̀rọ̀ díẹ̀ tíntínní kẹ́ ẹ máa lọ lọ́ba tán Àfá Ọ̀yọ́ nídìí ọ̀sán ẹ máa lọ a máa retí yín ẹ̀yin náà wà jọ́nà àti Táyé ẹ wà àti Kẹ́hìndé ẹ̀yin náà wà ṣùgbọ́n àwọn ọmọ yìí káwọn máa wà tiwọn ẹ̀yin ẹ wá. dúkà àbàpadà yẹn wá bó lẹ ṣe rí sí abẹ́rẹ́ pé mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run ẹ̀yin má jì pé Nafisat ti ń allege
pé màmá òun ló wà nídìí ọ̀rọ̀ òun ó wà lẹ́jì pé pásítọ̀ yẹn ń gbìyànjú láti bọ́ òun sùn bó o ló ṣe kí ló dé tó fi fẹ́ bá a sùn tí ò sì penetrate ó sì ní fẹ́jìnsì lòun pé kò tí ì jábàálẹ̀ òun ṣó ń gbìyànjú lóòótọ́ ni àbí ò gbìyànjú bó o ló ṣe lágbọ́n tọ̀dọ̀ ti yín bẹ̀ ẹ jẹ́ darapọ̀ ní abala àríwúsí kẹ́ bá mi comment kẹ́ máa like kẹ́ sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri tẹ́ bá wo fọ́nrán yìí dáadáa ẹ rí i pé ọkọ Nafisat náà ti ní ìyàwó kan rí ó ti náwọn ìyàwó kan tẹ́lẹ̀ kó tó di pé ó fẹ́ Nafisat ṣé kò possible kó yẹ pé àwọn yẹn ló ń bínú pé ó fẹ́ Nafisat sílé tó lé àwọn jáde àbí àwọn Yorùbá bọ̀ wọ́n ní nǹkan tó kọ wájú sẹ́nìkan pẹ́yìn ló kúkọ sí ọmọ ẹlòmíì agbọ̀n wo ló kọ sẹ́yìn ń bẹ̀ ẹ jẹ́ darapọ̀ ní abala àríwúsí kàn bá mi comment kẹ́ máa like kẹ́sì máa pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbàlọ́gbọ̀n kó lè ti kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ní rí jù báyìí lọ lórí ilé tí a mú wa fún yín ní sáà yìí bó bá tún ṣe lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́nu láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ àdàbà a tún ti fò fẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀.